lè bá Risto wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ lóhun àmúyangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ọmọge wọ̀nyí tí kò bá lè bá Risto wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ lóhun àmúyangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. The world is coming to an end. So many strange things happen every day. Nítorí owó ẹwà wọn mọ tàbí nílé rẹ̀. Wọ́n jọmọ lóru. Wọ́n ń gbé gbà nàbí, wọ́n ń gbé gbà ṣẹ́wó. They sleep with strangers they've not seen before. Hey, ó léwu o. Wọ́n ń gbé wọn pa, wọ́n ń gbé wọn ṣòwò. Wọ́n ń gba àsìkí wọn lọ. Oh. Even HIV/AIDS. Say you think say na lie. Àrùn kò gbógun ó ń bẹ níta. Kìlọ̀ fọ́mọ rẹ̀ màmá kó má ṣe bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ìgbà yìí ló ń dolóku àdá kó má bá gé kàjẹ́ nígbẹ̀yìn. Ọmọge wọ̀nyí tí kò bá lè bá Risto wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ lóhun àmúyangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ọba ń bá ẹ sọ o tí wọ́n bá ló fẹ́ gà jẹ́ ń pòwe yìí. Ṣàánú mi, ọ̀rẹ́ mi. Nígbà bẹ́ẹ̀ mọ̀ rí ẹ padà. Ojú náà rojú ṣàánú àníkẹ́ wá parí. Ọ̀pọ̀ tẹ́ ẹ mọ̀ rí ni. Kí mi ò tiẹ̀ mọ́ rí ojú kọ́ ló rojú ṣàánú. Àníkẹ́ wá Ó ti rẹ̀ mí. Màdàmú, ẹni tó gbé ọ̀rọ̀ rẹ̀ rí. Ṣàánú mi. Kí ló ṣe é? Ó ti rẹ̀ mí. Kí ló ṣe é? Ó ti rẹ̀ mí. Ẹ bá mi fọwọ́ ẹ gbé abẹ́ ṣe kíá. Tó. Ẹ bá gbé ó yá. Ẹ̀yin lẹ́yìn àgbé o. Ẹ gbé. Rárá o. Pẹ̀lẹ́. Ṣó o lè rìn? Bóun ló sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ lóòótọ́, ó ti ń sọ̀rọ̀. Ó yá. Ẹgbẹ́. Ẹ̀yin náà ẹ gbé bàbá.
ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ kú ṣẹ́. bó tiẹ̀ jẹ́ pé ìgbà tí mo kọ́kọ́ gbé bùkún mi wá ìjà la kọ́kọ́ fi bẹ̀rẹ̀. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ mà ká tó lè dáwọ́ lérú kéèsì bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ láti gba police report náà òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. mo wá fi ṣe é fún mi wọ́n tẹ̀ ti ṣe. nísìnyí tẹ̀dẹ̀ tí wá discharge bùkún mi nǹkan kan tó tún wá ń bà mí lérù ni pé ṣé ẹsẹ̀ yẹn ṣé kò tún ní máa dùn. kò sí problem mà since tí ò ti affect egungun ẹsẹ̀ so kò lè ní effect rárá the only thing dẹ́kọ̀ máa ṣe ni pé kó máa wá fún weekly check up so kò sí problem nípa tẹsẹ̀ yẹn rárá kò sí problem so kẹ́lẹ́ bá wa san balance tó kù. mo máa ṣe no problem. ẹ ṣe wà ẹ ṣe wà. Daddy ẹjọ́ sá. Kì í pààyàn níbi tó ń gbọ̀n báyìí. Ṣọmọdé ni ẹni. Daddy ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ sá. O ò ṣeré ni. Bẹ́ẹ̀ni. Má pàrọ̀ mọ́ lọ, o ṣeré jẹ́wọ́. Ti ṣeré sábẹ́. O ti ṣeré. Fọkàn ẹ balẹ̀ náà. Ṣọmọdé kí ló dé tó ń pariwo báyìí? Ṣorí màá tọ́jú ẹ. Màá ṣe gbogbo nǹkan tọkùnrin ń ṣe fúnbìnrin màá ṣe fún ẹ. Faraba mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ fẹ́ ni. Daddy mi lè jẹ́ ọkọ mọ́ mi náà jáde bí mi bá wà láyé ọkọ ẹjọ́. Òbí èmi ò ṣe dáadé bàbá ẹgbẹ́ mọ iye ọmọ mi ò ṣe bàbá ẹ̀ mo mọ àwọn ọmọ tí mo bí ṣọmọ bẹ́ẹ̀ ẹ̀ ò sínú àwọn tèmi bí lóòótọ́ mo báyìí ni mo fẹ́ ń tòótọ́ ẹ màmá ẹ̀ ò sí láyé mọ́ náà ayé ń ṣerú ẹ̀ ìyẹ́ ò sí láyé tí n bá dẹ̀ fẹ́ wọ tó bí síbì kan náà màá tọ́jú ẹ gbogbo ìtọ́jú tí ọkùnrin ń ṣe fúnbìnrin ni máa ṣe fún ẹ. ẹ̀kan náà ni o ẹ̀kan yìí. nǹkan ló fẹ́. bẹ́ẹ̀ni. òkè tí n bá ti ṣe yẹn bí ọkàn yà ní ṣe. ẹ promise. mo promise. ẹ dáadé dúró ẹ jẹ́ kí n yí sára mi kí n dẹ̀ ṣe nínú padà. o ṣe ń ṣe bí ọmọ dáadáa nìyẹn o ṣe mú kí nìyẹn ọmọ dáadáa. bẹ́ẹ̀ bá ń dúró. ibo ló lọ má lọ. ọ̀gá àwọn náà lé mi títí tí mo fi padà àwọn vigilante lọ́nà tó fi yìnbọn fún mi mọ́. What wickedness? dùnú ká níbọn yẹn ká ló wá lọ bá ẹ níbi tí ò látúnṣe mọ́ nǹkan ó ti tán nìyẹn. mọ́mí ẹ̀yin ni màá dúpọ́ lọ́wọ́ ẹ̀ gidi gan tí ó bá ń ṣọlá yín ibo ni màá wà báyìí ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe mà mo dúpẹ́. ọlọ́run ló lọ pẹ́ ẹ̀bùn tí a ń bùkún mi dúró náà ẹni tó sọ fún mi pé ó kọ́ sí gbogbo wàhálà ẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ kò yé mi báwo gangan ló ṣe jẹ́. mọ́mí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan bóyá kò yé yín ni mà mo sọ fún yín pé stepfather mi ni wọ́n àwọn dẹ̀nà tọ́ mi títí tí mo fi dàgbà but mo sì mi wọ́n ní ìdádúró díẹ̀ kó tó di pé ọlọ́run gbàdúrà wọn àmọ́ ìgbà tó fẹ́ bímọ yẹn lọ́jọ́ ìkúnlẹ̀ wọn ni wọ́n kú mà. anyway bùkún mi irú èèyàn tó ṣàdúrà nǹkan báyìí fún ẹ ṣé kò fẹ́ pé tí wọn bá fìyà jẹ ó pọ̀ jù ṣá. bẹ́ẹ̀ ni mà ṣùgbọ́n ẹ jẹ́ kí n dúpẹ́ pé mo wà láyé mo wà láàyè ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà mí. mo lè ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. ṣé wàá lè máa gbé pẹ̀lú mi nílẹ̀? ìgbàdúrà ṣe ìgbàdúrà ìgbàdúrà mi. everywhere ó free láti lọ anywhere you dey. ẹ ṣe mọ ẹ ṣe gan ni mà. bóyá kí n help ẹ. Ora ṣáà. I know you like me.
I know you want me, I know you feel me. Why are you born? Which one be your own? Make I know your own. Ọmọ ẹlẹ, mo fẹ́ mọ̀lé ẹ, mẹ̀bí ẹ, màmá ẹ, bàbá ẹ. Tó bá jẹ́ tòwó máa fún ẹ, tó bá jẹ́ kó ní wá sọ ẹ. Súnmọ́ mi, pàmò mi, àlọ́mọkọ. You know where I'm from, ọmọ gẹlẹ, you turn me on, you turn me on, you turn me ṣá. Àwọn ìsopọ̀ ẹ̀fọ́ àdìsẹ́ wọ́n pa owó kù wọ́n wà nípa ohun tó ìṣẹ̀lẹ̀ tẹ̀lọ́dọ̀ òun. Bíríkẹ́ sísá ẹ̀. Great. Kí ló ń ṣẹlẹ̀ ṣó fẹ́ fi mílẹ̀ sí báyìí? Ẹ pàǹpàrà ẹ̀ olóhùn pàjá, ó ń fọwọ́ rẹ̀ bá fíjọ rẹ̀ jẹ́. Alẹ́lẹ̀kùn ọmọ alátìká, ìgbẹ̀yìn ló ń lọ láti ìgbà bí mo ṣe sọ. Ọmọ rẹ̀ ò. Kí ló táwọn lè sún báyìí? You know what is vexing part? Ṣé kí ẹ wá fi pọ̀ ògbọ́n kó lò ó gbọ́dọ̀ ẹ̀yà rẹ̀? Ṣé ìwé òpin náà ṣàtúntò rẹ̀ kò jẹ mí o? Kò jẹ mí rárá ni. O lè imagine kó máa wọ́n jùmọ̀ customers mi. Who should be? Teacher Grace. Oh, ṣáìsì. Lẹ́kì baby. Ọmọ ogójú bẹ́ẹ̀. Ṣòro èèyàn wa náà ní gẹ̀ọ́ yìí. Kò ní láti kàn ní máa kó rẹ láyà sókè nítorí ọ̀rọ̀ tí ò lè rárá. Àjọlẹ̀pọ̀ náà. Abẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Kò jẹ́ ọmọ o. Kò wá yẹ káwa máa bí èbí àwọn kan. Well, anyway, you know, as a peacemaker, fẹ́ mi jẹ, máa jọ ẹ lójú. You know I've got them plenty. Mo ní wọn lọ́wọ́ tó pọ̀ gan. Ṣòro one of my abokis máa ṣèkàn fún ẹ lálẹ́ yìí. Ìyẹn tún gan.
ó dà pé òwe yóò tiẹ̀ gbádùn ẹ̀rọ ìfẹ́ compensate mi. See, I've got them ready. Now the real thing I dey tell you so. Oh, Magba. Why no favour ní sùúrù? O mọ̀ tẹ́ máa ń jẹ. O lè ṣe máa ń jẹ sí. Ṣé Lamborghini bọ̀bọ̀ yìí? Ṣé ṣọ̀pọ̀ ní Lamborghini làbẹ́ ṣá? Hey! Àwọn lè ṣe ẹrù. Tẹ́kì, àwọn lè ní ẹrù lọ́wọ́. Ọmọ ẹ̀ nà. Ọmọ ẹ̀ nà. Bẹ́ẹ̀ náà. Wọ́n ní sùúrù o, ṣe pé mi ní fẹ́ débẹ̀ kí n máa fi tẹ̀kún wọn kì í ní tàn sọ yìí. Ṣé mi tó fẹ́ ni? Tẹ́kì nǹkan tó fẹ́ ni. Àwọn lè á fẹ́ ọ̀lẹ́. Wọ́n wá tẹ̀ tó. Wà á gbàgbé láti lè lówó. Kí ló gbà ń bẹ̀? Kí n tiẹ̀ ń bẹ̀? A tó yẹ. Ó máa tó yẹ. Ká bàbá ẹ̀ ó yá bàbá ẹ̀. Ego la tẹ yóò ṣì tẹ ìjì láàárọ̀ kùtùkùtù tẹ̀ bẹ̀ sí rò báyìí. Ẹ̀bẹ̀ sí rojọ́ kùtùkùtù ìjẹ́ ló kàn láàárọ̀. Ẹ rò bí mi ò mọ́pọ́n yín. Owó mi ń kọ kí má bàa gbà yín. Ẹ̀yin wọlé ẹ̀ wá fún mi lówó mi. Ó yá àfúrá ẹ̀dá mi lóhùn kíkà wá fún mi. Kẹ̀kẹ́ wá fún mi lẹ́kọ̀ọ́ mi. Ṣé gbọ́? Ok mọ̀. Orí wọn, ó rà mí rí. Ó lélẹ̀. Ó yá ẹgbẹ́ jọ ẹ̀dìdé. Ẹ̀dùnà ṣé àrí ṣiṣẹ́ lẹ́yìn ni? Ẹ wá ń sun òṣì. Mo fún yín ní 5 minutes kẹfì clean up. Ẹ gbọ́ bẹ́ẹ̀ down. This woman for allow us sleep now. Fire. Oh wow. On a des crèches. Láàgò mélòó ẹ̀ tíìtì. Tí ẹ̀kọ́ lọ ṣiṣẹ́ ni. Oyin yóò pè. Aṣáwó. Abẹ́ ọkọ̀ mọ̀ ṣàrí. Láyé àtijọ́ tó wà mú ìyangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yìn àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o kí la máa ṣe sí ọmọdé wọ̀nyí tí kò bá lè bá rìstò wá ní kò mọ bó ṣe ń lọ. Hello sister. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ ma ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbé wá. Ó yẹ máa bọ̀ ẹ wá wọlé. Ohun ayé dàrẹ́ o, ẹ̀yìn àgbà kí la máa ṣe sí. Ohun ayé dàrẹ́ o, ẹ̀yìn kí la máa ṣe sí. The world is coming to an end. So many strange things happen every day. Nítorí owó, ẹwà wọn mọ tàbí nílé rẹ̀. Wọ́n jọmọ lóru lóru. Wọ́n gbé gbànà bí wọ́n gbé gbànà. Hello ma. Bẹ́ẹ̀ ni ma. Mo ti gbé wọn. Bẹ́ẹ̀ ni ma, a ti lọ sọ́hùn ma. Yes ma. Okay ma. Even HIV/AIDS. Say you think say àrùn kò gbógun ó ń bẹ níta kìlọ̀ fọ́mọ rẹ̀ màmá kó má ṣe bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ìgbà yìí ló ń dolókun àdá kó má bá kéka jẹ nígbẹ̀yìn. Hello ma. Hello. Ṣé bẹ́ẹ̀ náà nìkan bọ̀ wá gbé mi ni? In fact ó sọ fún mi wípé ẹ ti fẹ́ débẹ̀. Èmi ò rẹ́yìn kankan o. Kí ló máa ń ṣe bàbá yìí náà? Kó má lọ jẹ́ pé ọ̀tọ̀ lẹ́yìn tó lọ gbé. Ó dá dúró máa pẹ́ padà. Okay, no problem ma. Ohun ayé dàrẹ́ o, ẹ̀yìn àgbà kí la máa ṣe sí. Ohun ayé dàrẹ́ o, ẹ̀yìn àgbà kí la máa ṣe sí. Nǹkan tí wọ́n mọ̀ fún ṣe náà fún ṣe lóbi ní ìsàn rẹ̀. Ọba ló fẹ́ gà, jẹ́ ń kówé mọ́, ó bá lè mọ bó ṣe ń lọ gangan. Hello Ewúlógbó. Hello ma. Kí iṣẹ́ tí mo ní kẹ́ lọ gbé lẹ́gbẹ́ náà. Bẹ́ẹ̀ ni ma, mo ti já wọn sọ́dọ̀ chief ní hòtẹ́ẹ̀lì. Mo ti rí mistake òṣìwò nìyẹn. Ọ̀tọ̀lẹ́ tí mo ní kó gbé lọ, ọ̀tọ̀lẹ́ tó tẹ́tẹ́ gbé lọ. Ibi tẹ́ ẹ ti ní gbé wọn náà mo gbé wọn. Kí ló máa ń ṣe yín? Ẹ jẹ́ ló wá àkànṣe sí tí òṣì tó dùn yìí. Bíi ti báwo? Ìyá mo bẹ ṣe máa lọ gbé rọ́pẹ̀sì tẹ́ gbé kẹ́ mo bẹ ṣe máa lọ gbé o. Àgbàlagbà láìsọ ọmọdé. Irú kí a lè lè bá ó ń gbé yẹn.
wá ṣe bí ẹni tí ò ní sẹ́yìn. ẹ jẹ́ kó lè mọ́ fún mi jọ. irú gbogbo wàhálà wo wa lélẹ́yìí báyìí ní ìsìn yóò. àbó òṣì. gba bísínẹ́sì jẹ́ fúlùwẹ̀. ní ọmọrú wàhálà yìí o jẹ́ ń bo nítorí a máa tọ́jú wẹ́ lómi. hello ma. hello ẹ ṣé wọ́n ṣì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni mo ṣì wà ń bẹ̀ mà. dúró dé mi síbẹ̀ mò ń bọ̀. ok ma ẹ jẹ́ má pẹ́ máa o. màá bẹ̀ ń sìn. Oh God, irú ṣítì ni wò lélẹ̀ lálàpàlà ìlú àpàlà tí n bá tiẹ̀ wá ní nǹkan fowó jẹ mọ́ ajẹ́rú àwọn ìyá ìlú máa kówó lé lórí. kí ló ní mo ṣe o kí làwọn yẹn lè ṣe táwa yìí ò lè ṣe ìwọ́jú sí mi bóyá mi ò ní jù sí ẹ tí ẹ gbọ́ náà irú ẹran wo làwa yìí ò jẹ rí wo ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ máa fẹ́lẹ́ ni. ẹ wo mọ́mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹ má dáhùn sọ̀rọ̀ mi Ọlọ́run ní dáhùn sọ̀rọ̀ ìtura yìí kọ́ ni mo bá sọ̀rọ̀. sífù ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run. bàbá ẹjọ́ ẹ má bínú. olú ẹrù wo lẹ gbé wá fún mi ṣé mi máa ń jẹun ṣé máa láti máa láti mọ̀ mí ni. ọ̀rẹ́ ọ̀tọ̀ lẹ́ni tí a ní kí n gbé wá màdàmọ́ yẹ máa bọ̀ ń ta. ẹ máa bọ̀ ń ta sẹ́ẹ̀. kémi máa bọ̀ ń ta. láti wá ṣe kí ni. àlọ́tọ̀ lẹ́ni tí a ní ká gbé wá. ẹ gbọ́ná ṣé wà ókè náà ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó tó ní bọ̀bọ́ yìí ni kàn wá gbé mi wá. èyí kọ́ ni a gbé wá ẹ máa bọ̀ ń ta. chairman mama di ẹjọ́ kí ni gbogbo pálapàla tí mò ń rí mi báyìí. ẹ má bínú ẹjọ́ kúrò náà. bàbá ṣe rí nǹkan tẹ dálẹ̀ ẹ̀sìn ṣe ti rí nǹkan tẹ dá sílẹ̀ ṣé ìṣẹ̀ṣẹ̀ ń bá mi ṣiṣẹ́ ni ṣé ẹ̀ tí tó mọ̀ pé mi ò kí ń gbé irú àwọn arúgbó báyìí ọmọ kéékèèké ni mo máa ń dì pẹ̀lú náà mi ò dì pẹ̀lú old blood báyìí young blood ni mo máa ń dì pẹ̀lú. Madam, point of correction. Èmi ò ń ṣe old blood o. Blood mi ó fresh bàjẹ́. Ẹ wo, ọmọ kékeré ni mí o. Ẹ kàn rí pé mo sanra ni. I'm a young lady. Madam, àfikẹ́ ẹ má bínú o. Ibi tẹ́ ẹ júwe fún mi, ibẹ̀ náà ni mo ti rí wọn tí mo ti gbé wọn o. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe á wo pé ọ̀kan là ń wá lọ́yà mi lẹ́nu tí ẹ fi ń tẹ̀lé mi bọ̀ o. Ẹ máa bọ̀ ń ta o. Ẹ lè bọ́rọ̀ ajé ti ṣèmi jẹ́ o ẹ̀yin lẹ́ṣìyàn gbé èmi gangan náà ní kẹ́ wá gbé. ẹ má bínú madam ó yá ẹ wá máa lọ. lọ síbo. Madam lẹ́yìn ìgbà tẹ́tí ẹ̀ tí wọ́n bá pàrọ̀ mi jẹ́ ẹ wo èmi ò lọ́bi kankan o ẹ̀yin ẹ ṣàkó owó mi fún mi kó pé. pàrọ̀ ìwúlẹ̀ tí ẹ̀ ń pariwo látàárọ̀ pàrọ̀ wọn bá pàrọ̀ yín jẹ́ aláàsìn ìgbé ni àsìgbé lè jẹ́ èké sẹ́yìn ilé irú yín kà ń wá ẹ wá bóde ẹjọ́ dèrè. ìyín ò pé. ó dáa èlò lówó yín. My money is 25,000. ẹ dúró iṣẹ́ Àbújá àbí Kòtónú kí ló dé. Madam bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ mo ṣe tàbí tóyìnbó kódà ó jẹ́ iṣẹ́ ibi tá a wà yìí ni 25,000. ẹ wo madam 5,000 péré ló wà lọ́wọ́ mi. Jesus 5,000 ló wà lọ́wọ́ mi o. I revoke it in Jesus name. 5,000 ṣé owó fífà ni àbí owó pé àtọwọ́bọ̀ àbí bí bàbá yìí ṣe ń jù sí mi tó ń jù sí mi tèmi náà ń jù sí ṣé mo parọ́ mọ́ ẹ. Hello guy. Chairman kí ló dé ẹ ti parí iṣẹ́ ni. nígbà tí ń ya wèrè ṣé ẹrù tí ń tiẹ̀ fọwọ́ kàn débi tí máa ti tu ok èyí ló sẹ́kẹ̀ bá fún wọn lẹ́ẹ̀kan yẹn. 5,000 wà lọ́wọ́ mi. beautiful èmi náà fi 5,000 naira sí nígbà yìí. ok ọ̀rọ̀ mọ́ mi ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. èmi ò ń ṣe mú mi o young lady ni mi. ok young lady ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ wá máa lọ ẹ má bínú ẹ̀jọ̀ ṣé ló mọ̀. wá ó dùn mí pé o bórí mi nílé gan ṣé wàá jẹ́ pé o bórí mi nílé ò bá mọ̀ pé ọ̀run mú o. Madam ẹ ṣe gan. Chairman ẹ̀rọ ọmọ tí mo ń wá fún yín turn round ẹ wọ ọmọ.
ẹ wọ́n ọmọ sí òun wá fún yín. èyí pọ̀ jù ilé ìjẹ̀gbé wá fún mi ní agbára tí n bá torí ilé ìta property ti dáàdì mi filẹ̀ fún mi lè wọ náà. ìyẹn náà wà òkè. ẹ wá máa lọ ẹ máa lọ. ẹ má gbàgbé balance. ẹ máa lọ. ìyẹn wà important. ó ní agbára. ó máa ń gbọ́n pa end of discussion. something like that. ìwọ ló ń jẹ bẹ́ẹ̀. jókòó gbé ilé ìwà fún mi ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣòro tó bá mi sì ń ta balẹ̀ kan jápẹ́ náà. ẹ fara balẹ̀ ẹ ní láti rush náà ibi gbọ́n gbéjà wá báyìí ni máa ṣeré fún yín tó yẹ pé ẹ gbàgbé orúkọ yín. ẹ ní sùúrù ẹ máa bọ̀. lè wá ṣe wá kí lẹ sí ìrì. kí ni rí. omi náà dá. mo mọ̀ mọ́. Bàbá kó remote ẹ̀. Ṣé ọkọ mi? Rice ti mo ní kó bá fún mi. Ó ti jẹ́ ìmọ̀. Ọjọ́. Ẹ fi mà. Ẹni ọlá. Ẹ fi mà. Ẹ kúlé mà. Fèyí. Kí ló ń ṣẹlẹ̀? Mama, a ti ṣe findings wa. Ẹ wo, iṣẹ́ wà gidigidi fún wa láti ṣe. You sure? In fact, omi rú kò tiẹ̀ ṣojú àti pọn rárá àtọ́. Mi ì understand nǹkan tẹ́yìn girls ẹ̀ sọ fún mi. Mama, nǹkan tá a gbọ́ nípa Mama D, ó yàtọ̀ sí nǹkan tá a rí pátápátá. That woman is something else. Ó terrible gan. Tábà yìí ti kọ́ ọmọ àtàwọn ọmọ ẹ̀. Wọ́n máa bàálù ìjọba wọn lọ́wọ́. Ọlọ́run ò ní jẹ́ kán dàrú. Sórí àti bí tẹ́ sọ̀rọ̀ dé o. Àti bí tẹ́ sọ̀rọ̀ dé. I have a clear picture of what you people are talking about. But my one solutions lágbára Ọlọ́run. Ẹ̀yin ẹ lọ relax ara yín because ẹ̀yin máa jáde lálẹ́. Ọmọ tí mi ní Fatima sí ráyè. Thank you, ma. Olúwa máa jìyàn lọ ṣáà ni. Very, very, very sure. Bùkúnmi. Ma. Báwo ni? Bẹ́ẹ̀ ma. Aṣọ yìí, olùmọ̀wò tẹ̀lé wa lọ́kùn tí mo sọ fẹ́ pa máa ń lọ yẹn. Bẹ́ẹ̀ ma. Aṣọ tó máa wọ̀ mí. Ìjọ náà, mi ò nílò wọṣọ ìtẹ́lẹ̀ ni mà. Nítorí obìnrin tí ò borí, ìwé mímọ́ sọ pé kán fárun wọn ni. Ká tó wá sọ pé obìnrin tí ó wọṣọ tí ara ẹ̀ sílẹ̀. Èyí sì jẹ́ kí n wò nínú àwọn shirt àtàwọn jeans tí ẹ rà fún mi last time yẹn. Bóyá kí n wọ tẹ̀lé yín mà. Ok. Èyí tó bá ti wọ̀ ní kò ṣe. Wà ṣáà lè tẹ̀lé wa lábí. Ó ní tẹ̀lé wa. Máa lọ mà. Ẹ ṣé mà. Mọ́mì. Bóyá kí n. Ẹ ṣé mà. Bóyá làwọn ẹ̀sùn sẹ́yìn ọlọ́pàá ó lè mú wa ládùúgbò àbọ̀pẹ̀lẹ̀ wá.
make you the Allah the father the come on dúró re. Wọ́n lè sáré tó mọ̀ ìgbésí ayé. Wọ́n lè wékèlè fẹ́ bọ̀. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ body kita gbàgbà gẹ́gẹ́gẹ́gẹ́ kíngé. Agalogogogogogo lege ṣe wọn lege màmá kí tẹ̀ ẹ̀lúgbé. Ẹ̀mí wo gbé wo tiẹ̀lé. Kọ́kọ́fẹ́gẹ́ màmá lọ́gọ́ fàdólé. Pé kíngé màmá wò kí ẹ̀jẹ̀ ní ìlàgbé ògbógbó ẹgbẹ́ ẹ̀ṣinlẹ̀. Gbàngbùlùgbàngbùlù bó ń bọ̀ lágbára. Ọmọ Naija root from Kwara. Apọ̀ ọ̀dàjà ṣẹ̀ máa ká retaliation ọmọ alájà. Ọlọ́pàá o, àgbàbíà ti pọ̀ wá o. Ẹ má là wá o. Kí ló kún ẹ bẹ́ẹ̀ ilé ẹ̀ṣin kí ni tiẹ̀ tí ẹ bá lè ṣọ́ àgbẹ̀ padà wá kí ló kún ẹ bẹ́ẹ̀ lọ wọnú mọ́tò fún mi wọnú mọ́tò. Sísọ máa ń fi ẹ̀ jáde. Kí ló dé torí Ọlọ́run ẹ́? Kí ni mo bá ń gbà ọkùnrin torí Ọlọ́run? Àbà! Kí ló máa lọ rí? Olúbùkún. Ẹ̀wọ̀ ẹgbà mi o, lọ́wọ́ tó wà nígbà wọn máa dí o. Ẹ lè máa tún gbọ́ pọ́ńpẹ́ tí bá ní kọ́kọ́ ìfapá ló máa ń ranjú mọ́, òun ló máa ń wù ṣá kí ló dé gan náà. Ẹ tó wọ́n tó ṣe fún ẹlẹ́yìn sí. Bẹ́ẹ̀ mi sílẹ̀ ló gbé bùkún mi lọ, ọmọ oníjọ́. Ẹ wo. Ṣé ìtẹ̀ máa ń bùn gbà mí? Níyàn ní nǹkan tó lè ṣe fọ èmi máa fún ẹ nọ́mbà mi, you understand? Ọba àdúkọ̀ làwa bó ṣé wà wá yìí o, àwa ń tilẹ̀ dànù, kò dẹ̀ sí náà tó máa ṣẹlẹ̀ o. Èmi promise under 2 weeks tó bá ti rí changes ọmọ ọ̀dà nínú. Àwọn ọmọ tèmi náà nà nípa ìdílé náà. Tó bá relax, tójú bá farabalẹ̀ ó máa rí mú. Jẹ́ fún ẹ nọ́mbà mi. Jẹ́ fún ẹ nọ́mbà mi, kí ló ń ṣe ẹ̀? Kì máa fẹ́ bíbí tèmi gan kó píǹgì mi ṣe yẹn. Wọ́n tó máa gbá obìnrin torí Ọlọ́run. Kí ló dé gan náà ẹ́? Wo change? Change. Fún kí ni yẹn sá? Ọmọlúwàbí, ó ṣàkíyèsí mi ṣe wà. Ẹ jọ̀ọ́ sá, ẹ mọ̀ pé mama dì wọ́n rán mi tẹ̀lé yín pé kí n wá gbowó wá ni. Torí ẹ̀ ni mo ṣe ń wo time láti nǹkan tí ẹ ti wọlé. Mo ń wò bí akẹ́ fún mi lówó yẹn kí n lè tètè máa lọ kílẹ̀ tó ṣojú sá. Ìyẹn gan lọ̀rọ̀. Sórí ẹ̀ tó bá fẹ́ ní ikú lọ́wọ́, ó láti ṣe àṣelàágùn. Sórí owó tó wá gbà ní ọkọ̀ ṣiṣẹ́. Tí ó bá parí iṣẹ́ yẹn, tí owó tí màmá dé ní kó wá gbà wá yẹn, màá fún ẹ níyẹn, màá tó wá fún ẹ ní extra. Ọmọlúwàbí, màá múnú ẹ dùn. Iṣẹ́ tí wọ́n ní ṣiṣẹ́, wọ́n kàn ní pé kí n tẹ̀lé yín ni. So ẹ máa gbowó lọ́wọ́ yín, màá kó fáwọn ní ibi tí wọ́n ti ń jó yẹn. Mo ń gbé wájú sí lọ kiri. Yẹ́rù bẹ́ẹ̀ àtibọ́ èmi àbẹ́ ẹ̀kọ́. Kí ni ìyẹn sá? Kẹ́lẹ́ ẹ̀dẹ́ta ẹjọ́ dábì ẹjọ́ ẹ má bínú bọ̀dá ẹjọ́ sá. Bọ́kùnrin àbí kí ló yẹ? Inú àwọn olùbọ́ ẹ̀. Dábì ẹjọ́. Tàdáyé. Mo tún ra kábàjẹ́. Ọmọ tó wọ́n ti fi dọ́rùn dáyé lọ. Ẹ má bínú. Mo kọ́ tó wọ́n tó lọ́mù lára ni. Mo láàrin mi àti àgbà olùdó ọdún méjì lọ. Ìyẹn ló bẹ̀rẹ̀ nù. Ẹjọ́ ló lọ. Just Ṣorísì, ẹ̀tọ́ wá sí ní ìfẹ́ wá gbó lọ́wọ́ mi. Lọ́wọ́ yóò lọ yìí. Ẹ tó pé. Sórí láti bí
kò bọ́ sí ọ́rá ṣàìdí orí máa wọ ìjáde gbọ́dọ̀ ṣé obìnrin máa ń gbowó àlètàn kó ní àwọn àgbèsà ṣe wò nígbà tá à ń bọ̀ gbogbo ẹ̀ láti fún ọ òwò mọ́tò mi mo dé hòtẹ́ẹ̀lì bíi àjọ lórí reception ni mo gba yàrá mo ní mo mu drinks oró mi oró bá fún mi mo tó mú mi yé abẹ́ẹ̀kọ́ wá dì sí mi wá give excuse bọ́ sí báyìí lọ. ẹjọ́ dábì ẹjọ́ tó dá lọ́wọ́ kí ẹ yé mi o ẹjọ́ sá ẹjọ́ níbi bẹ́ẹ̀ni ẹjọ́ dábì ẹjọ́ sá bẹ́ẹ̀ni. àti náà ti yàrá wọ́n ló dé kówó lè wá bí. kò sí àbújá náà mo fẹ́ tó bá wù èèyàn ó mi yọ ó mọ̀nà kù. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni ẹjẹ́ sá jẹ́sí dábì ẹjọ́. tàbí tàbí náà tàbí ọ̀hún ọ̀gbọ̀n tó lè náà kí ló dé àwọn ìrọ̀jẹ́ kan tó lè ṣe fọwọ́ gentleman ẹni sọ̀rọ̀ ṣẹ́rí ariwo tẹ́ ẹ̀ pa ó ń disturb gbogbo àwọn tó kù lè tẹ̀. àwọn ọkọ ẹ̀fọ́ nìkan ẹgbà yàrá tí ẹ̀sánwó yín ẹ̀ ṣe nǹkan tó wù yín èmi náà gba yàrá tèmi mo ṣe nǹkan tó wù mí ẹ̀ kó sọ́wọ́ mi nà. ìrọ̀ tó bá jẹ́ tìyẹn ni kò sí nǹkan tẹ́ lè ṣe ń bí báyìí torí pé ẹ̀yìn kọ́kọ́ lẹ́wà ló tẹ̀ ìṣẹ́lẹ̀ kó tẹ́ jẹ fún wa ní ẹ̀yìn kọ́kọ́ lẹ́wà ń bí náà ẹ̀kọ́ pariwo ẹbí ń dì sọ́pọ̀ ọ̀rọ̀ yòókù ṣẹ́lẹ̀ kó tẹ́ jẹ fún wa lórí ni. ẹni sùúrù ṣẹ́rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi yanjú ẹ̀ ṣé ojú mo sọ yìí ẹ̀sà la máa bá yẹn dá sínú rẹ̀ ẹ jẹ́ ká fi sùúrù yanjú rẹ̀ ẹ má dùn ún ẹ wò ẹ má dà lóhùn pẹ̀sí wo yìí clubhouse ni mo ti gbé mo lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ọ̀gá ẹ̀ ó wá débi tán ó wá give excuse tó lọ́nà kan ló wá ṣe mí ó àgbà. ẹ ní sọ̀rọ̀ ṣẹ́rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ fún mi dé òye mi kọjá mi ṣé o yé ń sìn ẹjọ́ sá mo fẹ́ béèrè ìbéèrè kan tẹ́ bá dá mi lónìí mi àbọ̀. bí èrò rẹ lọ́sàn-án. ọ̀gá ẹ̀ ó gba 10,000 lọ́wọ́ mi owó bẹ́ẹ̀ tí mo fi ṣe ọmọ méjì mo fi ṣe òun nìkan mo tún gba bẹ́ẹ̀ nígbà tí mo débi mo ra drinks òun náà mo bọ́ tó wọ́tà gbogbo ẹ̀ jẹ́ 26,000. ṣé kò jù bẹ́ẹ̀ lọ sá. kò jù bẹ́ẹ̀ lọ. ẹjọ́ sá ṣe tẹ́ bá wá rí owó yìí ẹ fi ọmọ ilé kó wá lọ. ọ̀rá ẹ̀ kò ní ṣòro kò ní ṣòro rárá tó bára padà. máa fún yín 26,000 sí. manager ẹ bá mi gba rúùmù kan fún màá. tó bá fẹ́ jẹun bá mi fún wọn ní oúnjẹ. ṣòye yín sìn kò sí wàhálà. ṣùgbọ́n kó tó mu lọ ó yẹ màdúrà lómi o. kúlẹ̀ máa fún yín sí ẹ̀ lọ́sùn kó lọ. òótọ́ ọ̀rọ̀ nìkan máa sọ̀rọ̀ ṣá ṣé torí ìṣẹ́jú márùn-ún lẹ ṣe fi ń ni àwọn yòókù lára. bàbá ó yẹ kó lè yé yín náà ṣé èèyàn máa fi owó ra òyì kó má kọ́ lójú ni. dandan kan tó yìí bá lóun kọ yín ẹ fọpọlọ sí kẹyẹ pariwo ẹ má bàbí jẹ́. mi ò lè blame yín náà torí ẹ mọ̀ ṣe owó ṣe so ẹ lè mọ̀ iye owó. ohun tẹ́nìyàn bá gbìn máa ká. ìwọ ọmọ burúkú yìí ṣé o ti tẹ́ẹ̀fẹ̀ ní àbí ọyẹ bọ́sọ̀ ọ̀dà ọ̀dà tẹ́ẹ̀fẹ̀. ní sùúrù máa ẹ̀ lọ́wọ́ sí ọ ní sùúrù. kí ló dé ẹ̀dùn ṣé mo pè yín sọ̀rọ̀ yìí àbí mo gbẹ́yìn yín. ẹ ní sùúrù mi ò bá ti yàrá bí. ìyẹn tẹgbà tí mo yọ sí ní àbẹ̀wò. ẹ ní sùúrù máa mọ fi ọlọ́run lẹ́yìn ẹ má bínú. ṣé rí hòtẹ́ẹ̀lì tí gbogbo wa lọ́ọ̀jì sí ní àti gbogbo àìlò ìlẹ́jì pẹ̀lú ọkùnrin tí wọ́n jọ wà ní tó bá dáadé ní gbọ́ ariwo wọn yẹn à ń láti ìkàlẹ́ tó ń bèrè ní ọwọ́ lédì tó ṣẹlẹ̀ ó ṣàlàyé fún mi wípé ẹ̀rọ òṣèlú ọba ìtọ́ owó wa wọ́n lè fẹ́ gbowó lọ́wọ́ ìgbà tó ń wọlé láti ọ̀tọ̀ mi tó fẹ́ máa bá wọn dánwò ọmọkùnrin rẹ̀ sọ pé ẹjọ́ ò rí bẹ́ẹ̀ pé òun ti fún yín ní owó iṣẹ́ àṣà àbàwọn yanjú ẹ̀ àgbàrú nǹkan fún òun ó sùn ó di àárọ̀ torí tó bá lọ ń lọ lóru kan ní ilé lọ ṣẹlẹ̀ ìyẹn ni mo ṣe wá rí pé ṣe pé nǹkan mi ṣẹlẹ̀ kí n kò wá ṣàlàyé fún yín bọ́rọ̀ ṣe jẹ́. ẹ káàbọ̀ sórí ètò yìí bí ọkùnrin yẹn ṣe sọ gbọ́ngàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe. mama di kò yẹ kí n ṣe báyìí fún mi pẹ̀lú gbogbo ọkọ ṣe ní láìpẹ́ mi kí wọ́n láǹfààní olóńgbò
jẹ́ kú. pẹ̀lẹ́ o bí o fagun wa ó máa pòwe nǹkan tí ò yẹ ni wípé ìkòkò díkàrà ó ní àgbàdo kò jẹ́ ń bẹ̀ ọkọ kọ ebè kò rérè oko jẹ ju ọ̀nà kí wá láǹfààní lágbowó ká tèmi o àbí òun wọṣọ òun wọ bàtà òun jẹ òun ná òun lò ṣé ó lálẹ́ wù ni o jẹ́ sọ fún ẹ o ẹni tó bá tọ́jú igi ọ̀pọ̀tọ́ báyìí olú máa mú àti jẹ èso ẹ̀. madam ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi kọjá rẹ̀ tí ara ayé bá dé kó yẹra fún àárọ̀ ọ̀run òkú àrìn hòhò olóṣèlú mọ̀ mí ní fẹ́ kẹ́ mú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe bọ́ ọmọ yìí sọ̀rọ̀ àti bó ṣe ṣàlàyé fèmí ó dàbí pé ọkàn ẹ̀ ò sí níbi nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣe yẹn kó òun ṣe ṣó yé yín sìn kò fẹ́ ṣe rárá ó jọ ọmọ kan tó ní làákàyè bí mo ṣe bá sọ̀rọ̀ yìí ó ṣó yín sìn ara ẹ̀ dẹ̀ balẹ̀ èmi náà wá ní pé kí n má rò lé apá kan dákan sí ṣe rí iye tí ẹ bá rò bẹ́ẹ̀ lè máa méjì lórí ẹ̀ ní ojoojúmọ́ ẹ ṣe fún mi màá máa san iye tó bá jẹ́ ní oṣooṣù màá máa san fún yín. èmi ò mọ̀ pé ṣẹlẹ̀ wá joyè dàrúsà bí ìyẹn náà dáa ó wà very okay tí ó bá ti ṣe ń jẹ wọn a máa fẹ́yìn ní report a máa kó wá fèmí èmi a máa gbowó. ẹ̀dúrọ̀ kó má bàa sí wàhálà ni mo kàn ṣe máa dé àyẹ̀wò àwọn. ẹ gbọ́ yóò bá mo láìkí ẹ̀ bá jẹ. ohun tẹ́nìyàn bá dùn máa ká. torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣe ẹ máa rántí pé ìgbà òru. ẹ ṣe ẹ. ó lè jó ní jìnnà ìwọ ọkọ tí màá fọ pé ẹbí àpò ìwọ. kó mi òun yòówù kàgbáyé ṣe a máa jèrè rẹ o. Amadi Mami, ẹ ti ṣe mẹ́lẹ̀ ṣe. Kí ló dé? In the next month, wọ́n bí mi lẹ́kùn tó jákọ́. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Kí ló fẹ́? Ṣé mọ ṣínà mi? Nǹkan tó jẹ́ wáyé náà ló ti rí àbí bá tó ń bọ̀ lu yàrá mi tó o kanlẹ̀kùn o lè ní ẹ́fọ́ntì láti já wọnú yàrá mi like that. Ok, o ti rí pé mo bí sí ìrìn ó yá jọ excuse me bọ́tà bọ́tà jọ. Bẹ́ẹ̀ máa wọ ọmọdé yìí ó ga ọ. But Madis, mo sọ fún ti pẹ́ náà ẹ mọ́ kí wọ́n yẹ kí wọ́n pàdé ń bí báyìí I dey tell you before. Kí ló ń ṣe ìwọ o lè yọ sọkùnrin kan ní ẹni ò lè ṣe bí ọmọ kékeré kí ló ń ṣẹlẹ̀ bí bí òtí òṣèlè rẹ̀ àgbọ̀nà wá ilé mi kọ́ ni mo wà ní àbí mi ò tó àṣẹ ilé mi padà sọ fún mi. Mo jú bá yẹ ká fọ̀rọ̀ lẹ̀ ká sọ̀rọ̀ jàre ó yá bá mi ní síbi tí sọ fún ẹ owó tí mo sọ fún ẹ ń kọ́ fún mi. Kọ́sì tí ṣòkòtò dẹ̀ ń pọ̀ kọ́ ṣẹ́ẹ̀kì fún mi jọ. Nàwa o. Àǹtí, ẹ lè májí kan tí ọmọdé ṣe fún mi. Ẹ tí mo finú tán, tí mo fi ogbó ọkàn mi tán. Ẹ mo tó wá dùn mí jù lọ́rọ̀ yìí pé gbogbo ọ̀rọ̀ tí mo lè báyà tó bí mi lọ́bọ̀ sọ, gbogbo ẹ̀ bá tán ni máa bá ọmọdé sọ. Kò sí kò tí ọmọdé ò mọ̀ pa mi. Èrò kan tó wá ṣe fún mi. Àǹtí, ikú tó pa ojúgbà ẹ̀ ni òwe ní pa fún ni ṣé bóun ló ṣe ṣẹlẹ̀ sí lẹ́nìí àti ìmọ̀ bóyá àwa yìí ló máa ṣẹlẹ̀ sí lọ́la. Aunty, we are at a crossroad. We don't know wetin to do again o. Sure, help us o. Relax ara yín. Ṣorí màmá ní sẹ́yìn sọ yìí. Gbogbo tẹ̀sán lẹ̀ kò jájèjì lójú àwọn. Àmọ́ màá fẹ́ kẹ́ farabalẹ̀ o. Kẹ́ bá lè mọ ọ̀tún yàtọ̀ sósì. Màmá díẹ̀ ń pariwo ẹ̀ bó ṣe gbọ́ ṣe kòkò. Ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú. Ìlú gbọ̀ngàn lọ̀rọ̀ ẹ̀. Iwájú tó ń lù yẹn ló kọ sẹ́nìkan.
ẹ̀yìn ẹ̀ ló kọ́ sẹ́ni tó ń jò. But to buttress my point, omi yìí máa gbé fún yín. Gbàdọ̀ mi, ẹ lọ wọn sílẹ̀. N tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn, ẹ padà á sọ. Àǹtí, ẹni kí n lọ wó omi sílẹ̀ nílé. Ẹ ṣe mi yóò ní ṣe àwọn táwọn bá gbé ń jàǹbá máa. Kankan ò lè ṣe yín result ẹ̀ lẹ́ máa padà á sọ fún mi. No, go try am now. No, go try am. Ó jàre jọ mo fẹ́ kí o make sure pé àwọn tó bá máa kó wá this time around àwọn tó wúlò gan ni sọ pé aṣíwájú nǹkan tuntun máa ń fẹ́. Chief ẹ máa wọ ọbí ṣé ráwọn tí máa kó wá yìí mo máa ṣẹ̀ṣẹ̀ import wọn wá ní kó ṣàwọn usual girls mi lè máa kó wá o very special girls ẹ máa wọrí ẹ mọ̀ mí náà má ṣe. Very good ká máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jọ ta lọmọ tó sàmù yẹn ọmọ tó portable tó rí kiri kan. ìkọ́nà àwọn mi náà ní ọkọ mi. ọtí mi ìrójú ẹ̀ rí iṣó tẹ̀dé ni. ó ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ mi náà ni. Màmá dé ọmọ kan tó ṣẹlẹ̀ mo ti rí ọmọ ó dàbẹ̀ ni pé mo à láìkẹ́ bó tiẹ̀ sí wà portable yẹn ṣó mọ̀ máa fi bẹ́ẹ̀ láìkẹ́ ìlú èyí tí wọ́n lè mú lọ sóde tí n bá kágbádá ọ̀bá tí n bá fẹ́ dọ́jú ọmọ yẹn sábẹ́ agbádá wọn á wọ àti ṣọmọ orúkọ mi láìkẹ́ ọmọ yẹn kíláàsì fẹ́ ti kú. ṣe rí bùkún mi tẹ́ mi gbogbo nǹkan tá à ń ṣe kò yé o kò yé rárá ó má ṣe bí ẹni tó ní kọ́ má ṣe bí ẹni tó rí òpin. ṣé bó ló máa gbà omi pé àkàrà lẹ́yìn fi ń tọ́ lẹ́nu wò by the time tẹ́mi bá fún ní oyin ńlá á drop àkàrà yẹn mẹ́ skọ́skọ́ yẹn á wálẹ̀ tí mo bá fún ní owó tí ò rí láyé ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ni. owó náà dẹ̀ fún yín ṣe. àfúnṣe báwo ṣe wà bá mi. Bùkúnmi 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 wá bí yìí bọ́sibọ́sí sọ máa bọ̀. Chief láwọn fẹ́ rè. pẹ̀lẹ́ máa jẹ pẹ̀lẹ́ ṣó wá kì í mo kàn ní kí n appreciate ẹni torí ìdíwé tó fi staff mi ní mẹ́nu lélẹ́ẹ̀kan ó dàbí ẹni pé ọmọ tí wọ́n bí nílé rẹ̀ ni ẹ advice mi sí ẹni pé kò má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o so gẹ́gẹ́ sí wọ́n dẹ̀ pàwọ̀ tó lọ fún ẹ̀yìn dáwọ́ tí mo yẹ ẹ sí o àwọn tó mọ iye ẹ̀ ló máa mọ̀ yìí pé o wà marketable o gẹ́gẹ́ sí má change o ọlọ́wà dẹ̀ wà pẹ̀lú ẹ so gẹ́gẹ́ sí tó bá yá ààyè sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí n kàn pé o appreciate bó o ṣe náwó sí gbàgbàgbà kò jẹ́ ká rẹ̀ ṣùgbọ́n rẹ̀. ó lè lọ má lọ. ó rọmọ yẹn ni kó bá gbọ́ kùrù sórí ìpàlẹ́ yà máa ra àwọn ẹran kan wálé lè fi ìṣòro eléyìí kìíní kan bọ̀ tó bá rí kùrù tó bá tàdí lẹ́yìn ìjà gbóró ni ọ̀rọ̀ so o mọ̀ kẹ́tọ́ ṣẹlẹ̀ màá tún máa pè bọ̀ tí wọ́n gbàgbé ọ̀rọ̀ yẹn àti business mi ò fi ṣeré rárá. ọmọdé yìí tí kò bá lè bá rí stò wá ní kò mọ bó ṣe ń lọ ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ọmọdé wọ̀nyí tí kò bá lè bá rí stò wá ní kò mọ bó ṣe ń lọ ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o bàbá ẹ pẹ̀lẹ́ ẹni tí mo ní kẹlẹ ọdún wà náà. àti dé ọwọ́ àwọn mọ́tò ń ta. kí ló ṣe owó tẹlifíṣàn. ẹ lè pé wọlé. mọ́sá gbọ́dọ̀ wá rí yín ná. Amadi o kí ìpè ó dàbí ìtẹ̀lé wọlé yẹn tí bí nǹkan ṣó ti adé jẹ. ẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù á ṣiṣẹ́ báyìí.
wọ́n tún ṣe àkọ́kọ́ ṣe bẹ́ mi ni. sí. máa wẹ̀ á ṣiṣẹ́ kan sí. Ẹ kí lẹ wá dúró ṣe. Mo ní kí n wá fi jókòó kémi náà bu nǹkan mu ni. Kí n bu nǹkan mu ni. Ẹ bù mù. Ṣé bẹ́ẹ̀ mọ̀ bódò la wà? Ó yá, ẹ fi fèlà bù mù. Ṣé kò máa sórí yóò máa tán ṣá? Ẹ bọ́tà jọ. Nígbà ní n bu nǹkan mu àbí? Ọmọ máa disgrace yàn kiri. Ó bá dẹ̀ níbi ẹ̀kọ́ tó kọ́ àbí? Mo wá jókòó. Ṣé o wà pa? Kò sí problem. Ó jàre. Kí ni kò fọ ẹ mu? O láti mú kan ní. Dáǹkáyà níbi tó wà yìí wà fífi. O gẹ́tẹ̀ sí fífi. Dáǹkáyà. Abúlé tiẹ̀ tó bá ti jú nǹkan kan bí ṣíìpù ṣe sọ ẹ̀. Nǹkan. Olùtìjú. Ṣọ́ọ̀bù tìjú. Jẹ̀jẹ̀ ló gbọ́dọ̀ tìjú tí ó bá wà bá wà. Tó bá tìjú kí ló ṣẹlẹ̀? Ó yá kìsì méjì ti ẹ̀kọ́ rẹ̀. Kìsì méjì rẹ̀. Ìgbà ó dẹ̀ pé bí ẹni pé bí àná. Ẹ máa jẹ́. Ó ní bí àlélé. Bí àkè lọ́sọ̀ ní kìlásán ni làwọn. Oògùn ẹ̀jẹ̀ tó ń sára ló. Torí ètò ń dán èkó tí ìdán tó bá lò lé sínú ẹ̀ ọmọ wa máa sáré ní. Kí ni mo prefer soft drink. Ok, tí wọ́n ti gbé bẹ́ẹ̀ náà ló fẹ́ gbà yọ ọmọ wa lé. Báwo ni gbé wa? Ọmọ dáadáa. Ìwọ ẹ̀ ká lọ sọ tiwa. Tẹ̀lé wọn. Àbí? Ẹ náà ṣáà ń sáfara. Bùkún mi tí ò kì í gbọ́ tí ò kì í gbà. Wo Mamadi, mo mọ ọ̀rẹ́ tí mo ní. Ó lè ti lé sójú. Ṣé kọ́ máa ń lé nǹkan lójú? Tó bá ti mọ́jú mọ́ báyìí, ó máa tẹ̀lé mi. Ẹyẹ ṣáà máa fi lè fi sójú bébì o. Èmi ò tẹ̀lé lé sójú. Ṣorí bí tẹ́mi máa gbà wọlé. Ara kò lè yé wọ̀. Gbogbo ọ̀nà tó bá wù kẹ́ gbà. Ọ̀rọ̀ owó náà ló parí gbogbo ẹ̀. Ó tán. Èyí ló bá tán. Jẹ́ ǹdà kan sẹ́mi. Bùkún mi. Jẹ́ kí n bùkún ẹ̀ kọ́ lọ́n kó lè bùkún mi náà. Chẹ́kì ni 500,000 naira. Kò fi sára rẹ̀ jẹ́. Kì í láìfẹ́ kó lè bẹ́tà. Ẹ jọ̀ọ́ sà, kí ni kí n fi ṣe? Irọ́ mi kan fún ẹni. That is a sign of love. Pé mo like ẹ, mo dẹ̀ fẹ́ kó máa dán kó máa yọ bí ọjọ́. Tọmọ sóko, oòrùn alẹ́ lásánlásán tí ò lè sa àwọ̀tẹ́lẹ̀ gbẹ ká tó wá sọ pé aṣọ gidi. Kí ló mean? Ojú ẹ̀ tí mò ń wò yìí kò dojú ọmọ àṣà. Ó dojú ọmọ tó kàn wá nílé kan ṣáà. Má jẹ́ kí ọ̀sán kó wọ́ gbajúmọ̀ lẹ́ o. Ó má jẹ́ pé ẹyẹ lásán ló máa fún mu. Mo nílé fẹ́ ni o. O dẹ̀ fẹ́ túnlé ayé ẹ̀sẹ̀ ló jẹ́ kí n fẹ́ nílé ló ní 500,000. Tí kì í change. Ó try láti jẹ́ kó realize pé mo nífẹ̀ẹ́ ni. Check 500,000. Gbajúmọ̀. Irú yín kan náà pè ní gbajúmọ̀. Tí ẹ bá fẹ́ ṣe gbajúmọ̀, ẹ lọ sí ilé àwọn ọmọ òrukàn tí wọn ò níyá, tí wọn ò ní bàbá. Àbí àwọn tí wọn ò tí bá yín dọ́gba nínú fámílì yín. Ẹ wá mú 500,000 naira yìí, ẹ wá fi ṣe wọ́n ní àánú. Ṣé bẹ́yìn náà bímọ títí yín àbí ẹ bímọ ni? Ẹ wá fẹ́ fi 500,000 naira yìí, ẹ fẹ́ fi bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Chief, mo fẹ́ kẹ́ tètè ronú pàdà o. Nítorí àtúbọ̀tán yín kó lè dáa. Ṣé ti gbọ́? Ẹ gbówó ní mo fẹ́. Bùkúnmi, Bùkúnmi,
mo tẹ́ gbẹ́dúmọ̀ a máa kàbùkù mi tó bá ti. ṣé kò sí. ọ̀rẹ́ kí ló dé. mo tẹ́ òun ò dún bẹ́ẹ̀ mi rí àbùkù rí láyé mi tó bá ń gbọ́ àbùkù olóròǹbó alátàwẹ̀rẹ̀ ó ní ọmọ yẹn fi kan èmi ẹjọ́ ẹ̀sìn kọ́ yóò ṣẹjọ́ mamadi ó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ lórí ọmọ yẹn ó ṣe. Chief ẹjọ́ torí tọlọ ẹ má bínú mo ti ṣàlàyé ọmọ ẹ fún yín tẹ́lẹ̀ o mo sọ fún yín pé kò fi taratara gbádùn ẹ̀yin lẹ sọ pé mo bẹ ṣe máa mú. mo lérò pé ọmọ tí ẹ lè fi owó tún ṣe ni kí mo issue 500,000 fún ọmọ ìgbére kan tẹ pàdé lọ́dún tó ń lọ yẹn ó sì ju ṣẹ́ẹ̀kì mi. Èlò 500,000 naira. 500,000 naira. Ṣòǹgó pàbàtà pa jìnrìnjìnrìn etí ẹ̀. 500,000. Ṣé ìwọ̀n wọ́n rí 500,000 naira rí? Wọ́n ti ẹ̀ ṣiṣẹ́ rírí. Ṣé wọ́n lè kó jọ nu fámílì wọn? Ó wá ju check 500,000 naira lẹ̀. Ọmọ yẹn kò lè ṣoríire. Kì í ṣe pé. Èmi ò gbọ́rọ̀ lẹ́yìn o. Irú ọmọ jákujàku lọmọ náà pàápàá. Chief ẹ má bínú ẹjọ́ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan ó ti fi jẹ́ kó yé mi pé ọmọ lẹ́lẹ̀ ni kò lè ṣe é tẹ́ sórí ẹyin ẹjọ́ ẹ má bínú bó lè ṣe wà yẹn nǹkan tí mo máa fi ojú ẹ̀ rí ó máa kábàámọ̀ o ó máa kábàámọ̀ ẹ filẹ̀ fún mi. ok ọ̀rẹ́ kò sí problem. Mamadi wọ́n ló látúnṣe àárín ẹ̀. ẹ fi yẹ gbogbo ẹ̀ sílẹ̀ ẹ má wulẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ ṣàfilẹ̀ fíìmù. ṣé ẹ ti ṣetán? torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣèkà. Kẹ́mi wà lọ sọ́dọ̀ ẹ̀gẹ́. àǹtí ṣé ẹ̀gẹ́ oní gold? ẹ̀gẹ́ oní silver. ó tún mẹ́gẹ́ mọ́ ẹ̀gẹ́ bíi dín tó ń tepo. mi ti rántí. alright root tó ti máa lọ báyìí. ṣọ́ọ́rí ẹ̀yin méjì tó kù ẹ̀yin táàtì mi lè máa ṣe ẹ máa lọ sọ́dọ̀ wọlé tẹ bá dẹ̀ ti débẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fún ní in fact the ultimate. very good ẹ mọ̀ kọ́ tí mo sọ I mean to song. ẹ jẹ́ kó hot gan. good girls ó yẹ lọ bá ìwé ìdọ̀gbọ́n takò gbẹ̀yìn lọ. okay ma. alright ẹ catwalk ni o good girls. ojú ẹ̀san tó ṣú sókè máa rọ̀ ìgbẹ̀yìn lójú àfúrúpinlẹ̀ ohun tẹ́nìyàn bá gùn máa ká. torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣèkà ẹ máa rántí pé ìgbà oró kì í fọ́. ẹ kúlẹ̀ mọ́ ẹ ká kálẹ̀ dágbére fún pẹ̀yìn jáde. ma ìgbà tí mò ń jáde ẹ̀yin sùn lọ́wọ́ ń gbà yín mi lè fẹ́ disturb yín ma so mo wá rán sista Kẹ́mi sílẹ̀ fún yín ma. èèyàn kankan ò jíṣẹ́ fèmí o. ẹ má bínú ma uncle Fẹ́mi wọ́n ra fóònù yìí fún mi. uncle Fẹ́mi máa try kì mo try gan o. wọ́n lè ti ra àwọn aṣọ yìí fún mi ma. bẹ́ẹ̀ ni ma. Fẹ́mi try. ma wọ́n ní kí n fún yín ní envelope yìí ma. wọ́n rántí èmi náà ó ga o wọ́n máa ṣe é o. wọ́n ní pé kí n sọ fún yín pé àwọn gba urgent call kan ni àwọn ọba ní káwọn yọjú sí yín ma. báwo dẹ̀ wá ní dúná bùkún mi ṣé kìí ṣe wípé ẹ ti fẹ́ máa gbé nǹkan gbẹ̀yìn mi. rárá ma o kò ń ṣe bẹ́ẹ̀ ma. ẹyin tí ẹ gbé gbà ẹ mọ̀ pé ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa parí ẹ̀. ó ti mọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ Mamadi
mo ti rẹ̀ mí mo fẹ́ lọ rest. àlọ́ rest ló dá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. ọmọ yìí ń fi orí ọkà ọmú èmi ń bá sọ̀rọ̀ ó lẹ́nu mi rùn ológi ní ẹ fẹ́ máa ṣe ọdẹ tiẹ̀ lọ́tọ̀ àbí wàá bá mi bẹ̀. ìwọ láyé ẹmọ tó gbọ́n fẹ́fẹ́ ẹ̀bí ti pa á ń bèlè tà sí bùkún mi yìí abẹ́ ẹ̀rí ni apple 50 naira lásán ló jẹun ìyẹn gbé dì báyìí. àsòtí ẹ̀ lè bí tí báyìí ò lè rárá ẹ̀tẹ́ ni kò ṣe tó just tó ẹ̀ kan ó bẹ̀rẹ̀ sí ní tó ó wá sọ tó do ó sọ dorin look at you. Mama dear. Kí wá láǹfààní oore tẹ́ ṣe fún mi? Ẹ bá ti jẹ́ kí n kú. Ó ṣì lẹ́nu ọ̀rọ̀ báwo ó ṣì lẹ́nu ọ̀rọ̀ wàá wà ọ̀rà ẹ̀ ọkọ ẹ̀ ni mo gbédè ìwọ ó má ṣe tán tí ìfà ṣe kíni tí ìfà wá ṣe kíni ìwà ṣe báyìí tí ìfà wá ṣe kíni tí ìfà náà wá ṣe báyìí. ọmọdé ò tiẹ̀ dákan mọ́ ni ò dákan mọ́ ni ó máa ga ọ ìwọ tó ti yẹ kó gba nǹkan tí mi sọ fún ẹ kó fara ẹ balẹ̀ ó gẹ́tẹ̀ sí kí n ra dribble ẹ sí left kí n dribble ẹ sí right kí n tó wá score goal yẹn ó wá kọ̀ so nígbà dáìdì bá gbẹ orí ajáde lẹ́nu ẹ̀ wà máa ní kú lùpà kọ́ òní ṣe bẹ́ẹ̀ bá lùpà òní ṣe bẹ́ẹ̀ bá ìjọ ra gbọ́wọ́ ilẹ̀ jẹ́jẹ́ kíni ẹ bá sílẹ̀ ẹ̀yìn ẹ bá sọ báwo ẹ sílẹ̀ máa gbọ́ ẹ lórí ìṣọ̀mọ́. ṣe má jẹ́ tó débi tí mo fẹ́ wọ̀ yìí. báyìí sílẹ̀. kí ló ṣẹlẹ̀. ṣé ìfẹ́ máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ ṣé òkú bẹ́ẹ̀ ni àpẹṣẹ máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀. Oya. Máa ṣe. DCO lóòótọ́ lejò kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ejò lágán fúnra rẹ̀ kò lè mí ahùn àtijọ́ ọmọláńlẹ̀ yìí á ti tó bíjọ́ mẹ́ta ẹjọ́ nítorí ọlọ́run mo fẹ́ kẹ́ release wọn fún mi ò gbọ́dọ̀ gba nǹkan ti lọ́wọ́ yín ẹjọ́ ẹ má jẹ́ kó orúkọ bàjẹ́ ẹjọ́. orúkọ ẹ̀dá tí ò bá fẹ́ kí orúkọ bàjẹ́ á jẹ́ ewé agbéjẹ́ sọ́wọ́ ṣé àwọn ronú orúkọ ni wọ́n ń wúrú wà jàtìjàtì bẹ́yẹn. ẹjọ́ máa ṣe rí àṣìṣe gbáà ni mo lérò pé kí ní jẹ́ fún mi kò gbọ́dọ̀ jẹ́ pé irú ọmọ ẹni máa wá ti owó ẹ̀wọ̀ sọ òfin tẹ bá mọ̀ mí kò sí nǹkan tọ́lọ́run fún mi tí mi kì í máa ń fún àwọn èèyàn tí n bá fẹ́ jẹran kókó lẹ́ẹ̀kú jókè òkun adọ́wọ́ mi ọ̀rọ̀ ọmọ yẹn àfi bí àfisà bá ṣàṣe mo dẹ̀ ń promise ní pé lágbára ọlọ́run irú òtún ní sọmọ lọ́run bẹ́ẹ̀ mọ́ ẹjọ́. ṣé ká máa dá ọlọ́run lẹ́bi kó dá ìròyìn lọ́la ni I am disappointed anyway èmi ò ní much problem o complainant òun ni ká bá sọ̀rọ̀ kí n bá yín bẹ̀ tó bá máa gbọ́. tó bá gbọ́ good if not there's nothing I can do about it. ẹjọ́ máa ń bá wa bẹ̀rù bóyá wọ́n á jẹ́ púpọ̀.
Oh. Hello, ma. Hello, Mr. Femi. Yes, ma. Ẹ jọ̀ọ́ bóyá kẹ́tì ẹ̀ consider. No, ma. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ma. Ní Monday láàárọ̀ ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ dé court. Ṣé ní orí ọ̀rọ̀ yìí mà àkìrìníkà kó má dùn bẹ̀ ó ní tapá tẹsẹ̀ títàn everything wà á lọ sí. Okay, no problem. Ẹja ni o. Officer, please take them away. Yes, ma'am. Ẹ jọ̀ọ́ bóyá bí àdáwọn láti tẹ̀lé bá wa ṣe. Chill. Please, I'm a very busy person. Have a wonderful day. Ẹ ṣé. Ilé. Uncle Femi. Ẹ jọ̀ọ́ sà. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín sí. Kí ni ẹ? Mo fẹ́ wò pé bí a kì í tẹ̀lé yín lọ sọ́dọ̀ DCO yẹn. Tí máa fojú mi méjèèjì rí wọn. Màá lè sọ mind mi fún wọn. Kó tó di pé a conclude lórí ìgbésẹ̀ tá a máa gbé sá. Fọkànbalẹ̀ tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn ó ti di ṣíṣe but àṣẹ ò sí lọ́wọ́ mi jẹ́ rí dókítà so kò sọ wẹ́pà rọ̀là ló lè fi ẹlẹ̀ àjọ lọ́bẹ̀ wàá lè explain fún gbogbo bó ṣe fẹ́ nǹkan ẹ̀ rí ó dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò sì fẹ́ nǹkan fẹ́ máa dá ríboríbo kan. Thank you sir. Ṣé. Pẹ̀lẹ́. Yes sir. dípò kò sọ máìlì fún wọn kò lọ sàmì ọkàn dájú ẹ̀mí ṣe kàn. Okay sir. Fọlákẹ́ ò dẹ̀ bọ́ síta náà àbí kí ló máa ń kọ́ látàárọ̀ tó kò tán. Ẹ̀yin girls pẹ̀lú mo ṣe bá yín sọ̀rọ̀ tó náà so ẹ ṣe insist pé ẹ fẹ́ lọ náà kò dáa o kò dáa rárá so ìgbà tí woman wá ní problem báyìí ṣégbà ló yẹ kí gbogbo wa máa yẹrí it's not good ṣé gidi ayé kò lè ń fẹ́ jẹun woman yìí dẹ̀ nice wa gan ó nice gan ṣe báwa nìyí àwa ní ìnà Fọlákẹ́ ẹ tún ro. Favour mo wá rí pé oyè sùn òun datọ́ lẹ́nu ojú ò tí clear ara abẹ́gbà mi wọ́n ní èlò àìsíkì wa wọ́n ló da sábà bílí rẹ̀ ẹgbà mi o ẹ̀wọ̀n sílẹ̀ o agbọ́ mi àwọn mílẹ̀ lóòótọ́ ó lè ṣe lóòótọ́ kí ló tún kù kí ló tún tó dé Favour ló fọ́ ni o. Fọlákẹ́ má lọ jìnnà tí ó bá ń ṣe pé nǹkan míì wà nínú ọ̀rọ̀ yìí kí ló dé tí mama dì tó máa ṣe insist láti fẹ́ blend Bùkúnmi àbí kí ni nǹkan tí ṣìfù ń wá lára Bùkúnmi tí ò sí lára gbogbo wa. ẹ fi mi ò ẹ fi gbogbo ẹ rí. ó fẹ́ lo Isaac Bùkúnmi náà ni. ṣùgbọ́n ọ̀nà ló ti di police case nìkan nígbà táwọn ọlọ́pàá bá dé rìbà ẹ̀yìn tẹ̀wá dúlé àti ìwọ ọmọ àkónìyàn fún àlápálá gún àìgẹ̀tìtì ṣó máa dúró àbí òdúró èmi ti lọ o. abeg adewa. you guys are funny na dey fall my hand. ẹ fọ́n ni ṣé mama di tẹ̀mí wọn kọ oh she's got her ways mama di ń padà bọ̀ sínú ilé yìí in peace. Definitely Mama is coming back to this house. Yes. But she's coming back with wetin police. Ọmọ ọmọ àkókò ẹ̀jẹ̀ kùnú lẹ́yìn. Kí ló máa ṣe fún un? I wonder. Abeg. Wait, see this girl. Wọ́n ní ẹyẹlé kò bẹ́ńdé jẹ, kò bẹ́ńdé mu, kò lè yọ̀ṣẹ̀ wọn, kò yẹrí, àbí kò yẹn dá tí ọba yẹrí sí o. So wọ́n lè dúró abẹ́ gbà mí. Mo kọ́ 3 bags, mo kọ́ orí léyìí. Mo máa ń lè fi ní olo méjì inú bag mẹ́ta, olo 2 bags. Ṣé kò ní dá kí n mú wọn bàtọ́ kù kí n lọ wá bí ilé ayé mi ṣe máa dáa? Ó ní ṣá. Èèyàn kan tó gùn yẹn gan pàápàá. O sure? Adélajà wọn, that one sure. That one sure. You know say me and you, padi. You and she, padi. Mother lọ jo yẹyẹlé Sandra. Make you just wait with time now. Make we arrest you. Me I don't want. You dey wait. Ṣé o máa pẹ́ mi nìkan ni wọ́n ti lé? Ìyọ̀sọ̀rọ̀ bí ilé àná, má tẹ̀lé mi ṣọjọ́.
ẹ jẹ́ láti understand mi ma kó má dà pé mo fẹ́ fi ojú olóore mi gúngi torí woman yẹn wọ́n ti try fún mi ma wọ́n ti help mi rí dáadáa in fact ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ wọn ẹjọ́ mà mi ì fẹ́ kí ẹ bá mi gbé wọn lọ sí court ma ẹjọ́ mà. Bùkúnmi but ó sọ gbogbo ilé ìfún mi tẹ́lẹ̀ náà. bẹ́ẹ̀ ni uncle Fẹ́mi ẹ má bínú sá torí mo gbogbo ti máa sọ fún yín láti hospital nígbà ni sá. bó bá ṣe lóòfẹ́ nǹkan ẹ̀ la máa bẹ́ẹ̀ ṣe wọn nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé ibi tí denideni wà ibẹ̀ làwọn túnitúni wà oní ti yí padà ní ìlú náà dẹ̀ yí padà madam àwọn ẹ̀yà láti yí padà ní. I understand perfectly. òun náà ní point ní nǹkan tó sọ yẹn at least bail is free so every other thing I dissolve case now. That's very tough. One more thing Mr. Femi ẹ jọ̀ọ́ màá suggest pé kẹ́ mú Bùkúnmi kúrò ní vicinity of our people yẹn so that irú nǹkan báyìí kò tún ní repeat ara again. Nice observation ọlọ́run àbá mi wà pẹ̀lú yín ẹ ṣe sọ yẹn àwa nǹkan ṣe sí. Okay. Any wonderful day. Thank you very much ma. Thanks ma. ẹ kú ìyálẹ̀ tá lè yí o ẹ̀lẹ́ ó lè mú wa ẹ̀lẹ́ onílé o Mamadi. 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 Kí ló dé? Tí mo fi sílẹ̀kùn tí mi wọlé tí mo ń pé ẹkú ìyálẹ̀ tẹ́kú ìyálẹ̀ ta kí ló ṣẹlẹ̀? Ọlọ́mọ ní jẹ́ àrí láburú. Bẹ́ẹ̀ náà lẹ pè mí láàárọ̀ yìí. Kí ló dé? Kí ló fàrònú tó báyìí? Bàbá ewu ló gbọ́. Èwo ni àmọ̀ràn bí ní ọ̀yàn báyìí sí? Ṣé bí ká má bàa forí rẹ̀ rù, òun la ṣe ń rẹrú? Ṣé bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, ṣé èwo lẹ̀ mọ̀ ń bẹ̀? Nǹkan ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀, gbogbo àwọn ọmọ ti sá lọ tán, bísíǹsì tún lọ déédéé. Ṣé gbélé ni wàá tó rìn? Awù ẹ mọ̀ pé ìdùnnú tí ní fàájì tí a ní gbòòrò tí ẹ bá ti dunnú àwọn ọ̀gbádùn ń gbòòrò mọ́nù lẹ́ á kórísọ lẹ́ wá ń ronú ẹ mọ̀ pé ẹni tó ṣẹ́gi tó pàtó ẹ̀ ó fẹ́ rugi ọ̀ndélé fún rẹ̀ ni bọ́rọ̀ bá sì rí báyìí bódò bá kọ̀tù tọkọ̀wẹ̀ ó tún níbi tá a tù ú sí ọmọ lọ lẹ́ wá ń ronú sílẹ̀ alẹ́ láwà gbádùn ayé mọ́ ọmọ tó lọ àmì ó tún dé gbogbo nǹkan padà bọ́ àsìkò ẹ má torí ẹ̀yin ò ronú mọ́ kò sí nǹkan kan mọ́mọ́ dí ẹ gbàgbé lórí ẹ má para yín sẹ́mi lọ́rùn àyà mi sì já ẹsẹ̀ ẹ wá jókòó ẹ wá jókòó ẹ wá jókòó ẹ wá jókòó lẹ à ń rọra yín pa ìyá ìyá ọ̀rọ̀ rẹ̀ pa sí lọ́rùn àbẹ́wò lẹ̀ ń gbé kí yí o ọlọ́ọ̀sà náà mi. ẹni tó bá mọ̀lẹ́kùn kan là ṣe fún Olúfúnkẹ́ ó ti kanlẹ̀kùn ẹ̀yà àgbà lónìí ẹ ṣílẹ̀kùn fún o nítorí pé kí ni ojúmọ́ òní mọ́ kẹnu ọmọ jẹ ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ ọmọ mú mi ojúmọ́ òní mọ́ kẹ́sì ọmọ rìnà ṣerú ló ní ẹ mọ́ rúwá ògiri ló ní ẹ mọ́ dà wá gìrìgìrì ọba lùfọ̀ ló ní ẹ mọ́ fọwá tèwé dájẹ̀gbà ní mọ́ dájà fókò tó adé afọ́nfá nígbà tó dájà rẹ̀ tí kò kùtà ó ní ẹ̀ṣáré wà rájà ọmọba àtẹ̀wé àtàgbà nírajẹ yìí ọ̀wọ́n ẹ̀ṣáré wà rájà ọmọba. Olúfúnkẹ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ gbogbo tó bá ti dáwọ́lé báyìí yóò mọ̀ ojúṣe ni mo ní ṣe kí ni wọ́n bọ́ ṣe dandan ni wọ́n bọ́ ṣe dandan ta ìdán wá wò gbà. Sórí òrùka ilé tí mo fún ọ yìí ọmọ jẹ́ ọmọ wà lọ́wọ́ àlàáfíà rẹ ọwọ́ ìbí lọ́wọ́ àlàáfíà rẹ ọmọ kí wọ ọwọ́ àlàáfíà rẹ báyìí sórí bọ́ bá ti ń kí wọ́n ohun gbogbo ẹni pátá tó bá fẹ́ lo àìsìkí rẹ̀
bó bá jẹ́ ẹran rẹ ni ọmọ gbangba báyìí ni ó hàn níwájú orí rẹ̀ àmọ́ tó bá jẹ́ ẹni tí kádàrá rẹ ò bá tí ẹ mu ò ní rí yáyà mi kankan lórí rẹ o àgbọ́yé wàá gbọ́ o ṣòro kan bó ṣe wà lọ́wọ́ rẹ o ìgbà tó ń bá ń ṣe nǹkan àládà rẹ mọ́ fi ọwọ́ o àsìkò nìkan ń lọ gbọ́dọ̀ fi ọwọ́ ìyún bẹ́ẹ̀ ṣó wá rébù yìí gbà ṣé orí gbogbo ẹran tọwọ́ rẹ̀ bá ti bà eléyìí tí mo fún ọ yìí ńlọ ọmọ fi dè wọ́n mọ́lẹ̀ o lè fi sínú omi o sì lè fi sínú ọtí kódà bó ṣe ní ọbẹ̀ déédéé ni. kọ́sà wọn wọ́n bá díẹ̀ báyìí. níwọ̀n bá díẹ̀ ni benetton bọ́ bá ti jẹ́ parí kò sí wàhálà mọ́ kí wọ́n mọ kọ́ mọ ṣáyé tiẹ̀ lọ lókù nítorí pé gbogbo ẹran báyìí tọ́ka bá ti fẹnu sọ báyìí ẹnu ọ̀ka ní kú sí. àbábọ̀dé ọmọdé àti ọmọṣẹ́. ẹsìn bàbá o ìwé ọmọ jẹ fún yín o àwọn irúnmọlẹ̀ ni ẹdúpẹ́ ìwé ọmọ jẹ irúnmọlẹ̀ adúpẹ́ lọ yín o. Yes, come in. Ẹ káàárọ̀ sà. Báwo ni ṣe wà wá? Ẹlẹ́fẹ́ mi sà. Jókòó. O mọ̀ pé ọjọ́ márùn-ún yìí ni màá padà sí lóyìnbó. Mo dẹ̀ ń lọ Àbújá lè ní sìn. A tó ọjọ́ mẹ́rin kí n tó dé. Tí má máa fi padà dé, màá bízí gan mo lè má ráyè sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. Sórí báyé ṣe wà yìí, ayé gba sùúrù. Kádàrá ẹ̀dá ọ̀nà mátájọ. Ká sáfásáfá ká sáàgùn kéèyàn gbẹ́bọgbẹ́bọ ọ̀yẹ̀yẹ̀ tí ó yẹ kádàrá kò sí torí bí òjijì wa báyìí ló ṣe máa ń tẹ̀lé wa. Ìrírí ayé kan kò dẹ̀ tíyàn títí kó tíyàn pa ṣòyẹn sí ọgbọ́n nìyàn máa fi kọ́ ń bẹ̀ Ọlọ́run máa bá mi pa pẹ̀lú ẹ̀. Ṣé wọn náà wá rí ń sìn pé tí ẹ̀dá bá farabalẹ̀ àárẹ̀ ṣòrí má jẹ́ kí nǹkan kan tiẹ̀ débi tó àwọn ọ̀rẹ́ àbí àwọn kan máa wá tiẹ̀ débi pé wàá wá lọ ṣèṣekúṣe táwa kárùn sí ẹ lára. Bó o ṣe ń bá lọ ẹ ni kò máa bá lọ bẹ́ẹ̀ ìwọ náà wo bíi tí kéèyàn kóra inú ìyanu kéèyàn lè jọmọ tó lọ́gbọ́n kó dẹ̀ ní discipline pé nǹkan tí mo fẹ́ ṣe wo rè tó kó báyìí. Ǹjẹ́ ń kárí pé ìgbà tọkùnrin yẹn mú ẹ wọlé o ti gbà fún ẹ ti ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ǹjẹ́ mi àti ẹ lè pàdé. Fi hàn wípé bí Ọlọ́run bá ṣe kọ̀ọ̀kan mọ́ ẹ ní dáadáa má jẹ́ kí nǹkan kan tiẹ̀ yẹ bẹ́ẹ̀ lórí máa máa wọlé tẹ̀dá. Bí mo ṣe ń gbé ìlú òyìnbó tí mi ò gbé bí kí business kó máa lọ mo ṣe fà ẹ́ síbí mo rí pé ojú ọmọ tó ní làákàyè tó dẹ̀ farabalẹ̀ ìyẹn ni mo fẹ́ kó máa bá lọ ètí mo láti sọ fún ẹ nìyẹn. Uncle Fẹ́mi ẹ jọ̀ọ́ sá mo appreciate gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi láti jọ ẹ irú èèyàn bíi ti ń ṣọ̀wọ́n láàrin àwọn ẹ̀dá báwo ni kò bá ṣe dùn mọ́ mi nínú tó kémi àti yín jọ wà ká mọ́ra ju báyìí lọ sá. bíi ti báwo. gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi báwo ni mo ṣe máa san fún yín sá. ọ̀rọ̀ ẹ̀ yé mi ibi tó ń sọ̀rọ̀ ò yé mi ṣùgbọ́n kò ṣeé ṣe kò lè bọ́ sí mi. mo ti ní ìyàwó nílùú òyìnbó tí mò ń gbé ó dẹ̀ bímọ fún mi sórí ìfẹ́ mi àti ẹ̀hún múnádóko kì í ṣe àwọn ọ̀fẹ́ kéékèèké yòó ìfẹ́ gidi ni mo dẹ̀ ti ṣèlérí fún pé gbogbo ibi tí mo bá lọ mi ò ní ṣèrànù mo dẹ̀ kó òun ò ní ṣe é sórí lórí oore tí mo wá ṣe fún ẹ yìí Ọlọ́run rán mi sí ẹ mo jíṣẹ́ ẹ kò nídìí pé mo fẹ́ gba nǹkan kan inú rẹ àti discipline ẹ ló wù mí mo ṣe ní kó o dúró síbí kó o máa bá mi ṣọ́ gbogbo nǹkan tí mo fa àwọn àbúrò mi lẹ̀ so ìyẹn ò lè ṣe é ṣe. ẹ ṣe sá ti bọ́. torí tí mo wá fẹ́ sọ fún ẹ iṣẹ́ ẹ òun ni mo fẹ́ kó o lọ gbájúmọ́ business ẹ ni kó o gbájúmọ́ má gbọ́rọ̀ ọkùnrin lé àǹsẹ̀. ṣé àwọn ọkùnrin tó wà ń tàn sí wọn gbádùn wọn ò obìnrin kan tó máa wá jẹ́ liability sí wọn lọ́rùn tó bá níṣòro kékeré obìnrin tó máa bá wọn gbẹ́rù wọn lórí náà ń wá kiri. tí ó yẹn sì yẹn mo fi fún ẹ lówó tí mo fi ní kó lọ tẹpá mọ́ṣẹ́ dáadáa kí inú èmi náà dùn níbi tí mo wà lọ́hùn. Number 2 madam di kì í ṣọ̀tá ẹ olóore ẹ ló jẹ́ ó yẹ kó máa bọ́ títí láyéláyé ni. ìdí rẹ̀ ǹjẹ́ tóun ò bá rán ẹ lọ síbi tó rán ẹ lọ yẹn ǹjẹ́ mi àti ẹ lè pàdé. tó bá yẹ pé wọ̀gán tiẹ̀ tó ti wá gbà fún máa yẹn ń kọ́. nígbà yẹn rán ẹ lọ síbi orí tá àtijọ́ pàdé ni tó bá ti ń rí kó máa bọ́ ní gbogbo ìgbà máa wá gbọ́ jù lọ. tí mo fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ you are a beautiful girl ká ní mi ò tí ì máa rí ní ọ̀pọ̀ sí gbogbo fún mi kò lè bọ́ sí mọ́ jẹ́ kí n tètè parí nǹkan tí mo ń ṣe. ìlú ọ̀pẹ̀lẹ̀. jẹ́ kí n bá yín prepare breakfast. yes ọlọ́run àdó tẹ.
àwọn ọkùnrin náà ló fà á tó bá ti ṣe oore fóbìnrin báyìí wọ́n á ṣàfẹ́ jẹ́ ń bẹ̀ wọ́n á lè ṣètò oore yẹn wọ́n bá bomi fún wọn wọ́n á gbé agbètì ń dì wọ́n á fi gbomi tó ń bù fún wọn padà kó dé kó rí bẹ́ẹ̀. ọmọbìnrin yìí tí kò bá lè gbá rìstò wá ní kò mọ bó ṣe ń lọ ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayé dàrẹ́ o. hello. hello ma. ta ló sọ̀rọ̀. ọmọ wọn ló ń sọ̀rọ̀. ọmọ wọn bíi ti báwo bàbá ń kọ́. àwọn náà wà bí àmọ́ ó rẹ̀ wọ́n díẹ̀ mà. rẹ̀ wọ́n kẹ̀ níbo náà wà ilé òkè sọ fún pé mi náà ń bọ̀ nsìn. ok ma máa jíṣẹ́ fún wọn. mo ń bọ̀. ọ̀gá yín ni wọ́n pè kódà gan wọ́n làwọn ń bọ̀ ń bí láìpẹ́. ẹ pè mí kí ni kí tí wọ́n bá yín ṣe ń sìn. bí àkìlọ̀ wo lemon tea fún mi náà àbí. mami èmi ò ṣáà láìkì bẹ́ẹ̀ ṣe ń ṣe kàn ṣe bí ọmọdé mi láìkẹ́ ò máa pọ̀ sí ẹ̀dẹ̀ máa mọ́ ni. ilé wọn ó ṣe máa yẹ ewu ló gbó kí ló dé kí ló ṣẹlẹ̀ tó báyìí lò. èmi àti ń ṣe ìrora ń jẹ̀sà ẹ̀ ìrẹ́ sọ fún mi pé ìkọ̀kọ̀ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ẹ ká sọ ẹ̀pẹ̀lẹ́ náà bàbá olówó ṣé ìyàwó yìí ọmọ mi ni ọmọ mi ni. báwo ni màá jẹ ìwọ ni dọ́tà o. bẹ́ẹ̀ ni mà èmi lè mí gbé fóònù lẹ́ẹ̀kan nígbà tí ẹ pè wọ́n. ó ṣe máa jẹ ẹ ṣe gan kó tọ́jú wọn ẹ bọ̀ kí ló dé tẹ̀ pé wọn lọ sí hospital. èbò mọ́ mi bá mi wọn fẹ́ máa fetí gbọ́rọ̀ hospital rárá torí wọ́n ní àwọn láìpẹ́ hospital. ẹni tí ọgbọ́n pa kò tó nǹkan ẹni tí agbọ̀n pa ló pọ̀ jù kó dá kéèyàn máa ṣe self medication nù kéèyàn má lọ máa fi oògùn inú kó máa fi wo tẹ̀fọ́ rí tó bá jẹ́ tówó ni èmi á sanwó kẹgbẹ́ wọn lọ sí hospital. ẹ ṣeun gan mọ́ mi èmi ò bá ní káwọ́ bí ara wọn ṣe máa ṣe sí títí dọ́sàn tí kò bá sí àyípadà màá mọ bí mo ṣe máa kẹ́ẹ̀sì tó wàá lè gbọ́n lọ sí hospital. ìlú kan ní kí sáré yọjú náà nígbà tí mo irú gbogbo ẹ̀rọ ra o ẹ má fara sílẹ̀ pẹ̀lẹ́ máa jà ìtọ́jú rẹ jọ ṣé mo lè rí ẹ̀ ń tà. ewu gbogbo màmá rí ló ń inú ìṣara gidi. báwo kí lorúkọ yẹn. táwọn ènìyàn. táwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rù fún mi ebi mọ̀ pé bàbá wúlò gbó nírú ọmọ tó fà ìdí tiẹ̀ báyìí. ẹ ṣe máa. ẹ̀yìn ìwé mo fẹ́ fún ẹ ní complimentary card ó pè ní ìjọ tó bá ti fẹ́ wá rí mi ilé àti alẹ́ business kan tàjọ máa ṣe. àgbẹ̀ ń fi owó mi mo fi rògùn fún ìpọ̀pẹ́ then ilé wọn náà fi ra ọkọ̀ báyìí. ọlọ́wọ́n tí wọ́n máa fi sápò náà make sure kò fi ní any problem bá tún ṣẹlẹ̀ kó jẹ́ kí n gbọ́ òun. ó dàbọ̀ máa gbà. ẹ máa rọra. kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí. àwọn àlá yẹn ṣàpọ̀ ṣá bíi kéèyàn sùn kéegun ó máa lé ní látọjú oorun àbí gbà mí kí wèrè kàn déédéé yàdá kó lóun lé olódì mi káàkiri bí mi ò tún láyẹn ìkan tiẹ̀ tún wá jọ mí lójú èèyàn rí igi eléso tó rẹwà tàdé ní ká gungi ká èso bẹ̀ bí àtàgbọ́n àtòyìn àkekèé gbogbo ẹ̀ bí wọ́n ṣe bo olódì mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta tó ń ta mí máa wí pé kí ni eléyìí o bí n bá dẹ̀ tún ní kí n dákẹ́ mo wá rí i pé ojoojúmọ́ làlá yẹn ló ń peléke lọ́lọ́kan òjọ̀kan láwọn àlá tó tẹ́rìbù tó burú gan bẹ́ẹ̀ èmi náà wá wò pé kí sòbíà kó tó dégbò olúgànbẹ là ń ké sí
mi ò dẹ̀ lẹ́ni méjì tí máa sábà bá ju ẹ̀yin nìkan náà lọ ẹ bá mi tètè wá nǹkan ṣe sísà. ẹ̀ẹ́dó lágòkè ìdí ò ti ṣètò tìbí tí mo ní o ṣe. bàbá gbogbo ẹ̀ ò jọra wọn ṣẹ́rí yẹn jẹ́ àkọ́kọ́ pa yẹn tì náà nígbà tí gbogbo ohun ẹ ti fún mi ní àwọn nǹkan tí máa ṣe ìwọ̀nba àgùntàn tẹ́ni wá èèyàn tẹ́ni a máa ṣe yẹn ìyẹn ni mi ò tí ì rí mo ṣe gbé yẹn tì náà. yé paripa o ikú o. òun dà. ó ní mò ń wọ̀ lẹ́yìn olódì yẹn yìí. wo bọ́ọ̀ báyìí tètè ṣe bọ́jọ́ méje báyìí pé àfàìmọ̀ kólódì ọmọ balẹ̀ ọ̀gẹ́rẹ́ lálejò. àbí ẹ ń sọ fún mi pé àìṣe ìyẹn ló fa gbogbo àlákàlà yìí. ó sì tún jókòó. ẹ má bínú ó ti yé mi. ó yẹ àfihàn. màá ṣe kíákíá. kọ́kọ́ padà sọ̀rùn dandan irú àtàpàdà wo lọ akórẹ́ sí i tí gbogbo ará àdúgbò tí wọ́n lẹ́nu mo sì ní rọ́ọ̀nì kò rí bẹ́ẹ̀ àṣebí n bá ti lọ bí iṣẹ́ àṣebó ti wù ọ́ náà máa jáde ṣé ọmọ gidi ní máa múra jáde bó ṣe múra yìí. ẹ wo dáàdi irú aṣọ tí mi máa ń láìkí máa wọ̀ ni and besides the weather is too hot ẹ wo kó rúbalè má pa mí kú náà ni mo ṣe máa ń wọ̀rọ̀ àwọn aṣọ báyìí. ilé làwò ká tó sọmọ lóko ilé náà la sì ti kẹsàn-án ròde oge tó bá yẹ ni là á sáré tọ̀ àṣàtọ̀ bá dáa là á kọ́ gbọ́nà ń gbò lọ bẹ̀rẹ̀ eléyìí gan pàápàá irú àṣà pálapàla wo ń gbò lọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ rẹ o igun mọ̀mọ̀ tí ipa lórí igun tó bá pánfùrò ti dọmọ ìyá ọ̀bọ nígbà tí èé ṣaṣẹ́wó tó wá múra tó múra bẹ́ẹ̀ tó ọlọ́run jáde lọ nínú ilé tèmi. ẹ wo bá mi aṣọ tèmi máa ń láìkí máa wọ̀ ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ because aṣọ yìí ló máa ń show shape mi dẹ̀ ló máa ń fit mi. táwọn ń ọ̀fẹ́ bọ́bá mọ̀ pé níbi lọ kọjá sínú ilé kọ́ lọ pàrọ̀ aṣọ wọ́n sì sun aṣọ yìí náà ni wọ́n sun náà ni. ó dáa náà dáàdi mo ti gbọ́ yín àmọ́ ẹ wò mo ń kánjú sìn tí bá dé láti ibi tí mo lọ màá dẹ̀ lọ change mi ìdẹ̀ ní wọ́ọ́rú ẹ̀ mọ́ àbí ẹ̀jẹ̀ tètè máa lọ. ọ̀rọ̀ kánjú ború bá tiẹ̀ pé ooru múnú ilé táwọn irinṣẹ́ mọ̀nàmọ́ná bá ya wèrè sí ooru tó mú ń ta tán lọ tí ó fi gbogbo ara lẹ̀ báyìí ó níbi lọ o tó bá mọ̀ pé ó níbi lọ pàrọ̀ aṣọ fún mi èmi kọ́ ń bá wí èmi rẹ kọ́ ló ń bá wí nínú ilé ìtajọ wà èmi ẹ̀ kọ́ ń bá wí. kọ́ pààrọ̀ kí n rí ọkọ̀ kọjá sí ni ọba mọ̀ pé ó níbi lọ ọmọkọ́mọ ìkejì ajá. ọmọdé wọ̀nyí tí kò bá lè gbá rìstò wá ní kò mọ bó ṣe ń lọ. ó dẹ̀ ṣú ẹ̀ pé arábìnrin tó ń sọ yẹn àwọn náà ìgbè ló máa fún wa. dúdú ni o pupa ni kúkúrú àbí gúgùn tí ó máa bá dé ẹ ti máa like mi jù. wo mi ẹkùn lèmi èmi kì í jẹ́ràn kà sí o. kí la máa ṣe sí ọmọdé wọ̀nyí tí kò bá lè gbá rìstò wá ní kò mọ bó ṣe ń lọ. ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayédáre o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayédáre o ẹ̀yin àgbà kí la máa ṣe sí. The world is coming to an end, so many strange things happen every day. Nítorí owó ẹwà wọn mọ tàbí nílé rẹ̀ wọ́n jọmọ lóru wọ́n ń gbé gbànà bí wọ́n ń gbé gbàṣẹ́wó. Mama D. wọ́n ṣe sọ fún mi lórí fóònù ni mo ṣe kó wá wá. bí wọ́n ṣe ròyìn yín náà ni mo bá yín. ẹ ṣe pọ̀. Even HIV AIDS, say you think say wọ́n bẹ níta kìlọ̀ fọ́mọ rẹ̀ màmá kó má ṣe bàbá rẹ̀ pẹ́pẹ́. Ìgbà yìí ló ń tó lókun àdá kó má bàa gé kàjẹ́ ọmọdé wọ̀nyí tí kò bá lè bá rìn tó. Turn round. Mama D, kò sójú tí ò pawó nínú gbogbo wọn, but one step before the other. Let me just go for.
Mo like taste go. Ó tó lójú títì. Mo fi pé wọ́n ti aláàtì. Immediately fẹ́ ṣe bá mi sọ̀rọ̀ tán, mo ti rí aláàtì lórí fóònù. Ká sọ̀rọ̀ ká bá bẹ iye ọmọ èèyàn. Ladies, ẹ má bínú. Ọjọ́ ń bọ̀ lólúwa wí. Máa kọrin fún yín. Ẹ̀yin náà á lùlù fún mi. Àjọ amẹni tó mọ̀ jójó. Màmá yín tó kó wọn wá gan-an, a lè fi wọ́n ṣe ni. Ẹ jẹ́ ìgbà. Okay, no problem. Oh, yeah, okay, bye-bye, ma. Bye-bye. Pretty. Very tough. Ẹ̀dẹ̀ lè jẹ́ rọ́nà. Ẹyẹ sáwà bọ̀. Ẹ̀mí ẹ lè má gbé o. Ẹ wò ẹ má jà sọ. Ó máa ṣe ẹni tí òun ọmọ ló ń tọ́ bá ṣe rí. Mo ti gbọ́rọ̀ yìí nínú o. Anyway, ẹ̀yìn sábòjúbà ó lè tó mo wà nílé. Mo iṣó mo wà nílé. Ẹ̀yin àgbà kí la máa ṣe sí i? Ohun ayé dàrẹ́ o. Ẹ̀yin àgbà kí la máa ṣe sí i? Ọmọdé wọ̀nyí tí kò bá lè gbà. Àsùn fọ́nfọ́n ní tẹ̀fọ́n. Àsùn máa paradà ti bí ẹ̀dá. Máa sùn lọ bẹ́ẹ̀ kí. Àpá ògbébi tó ń gbé. Kẹsẹ̀ ògbébi tó ń wà. Òtété òní ní kọ́nọ́kọ́nọ́ ní wọn. Ó di bàbá tó jí ẹni kó tó lajú. Ohun ayé dàrẹ́ o. Ẹ̀yin àgbà kí la máa ṣe sí i? Ẹ̀yin tó láyé mo wá fẹ́ pè yín o. Abíyamọ ò ní pọ́mọ́ta ìjẹ́ nítorí tí ẹ̀yin lẹ ní ẹnìkan mọ bí irun orí ti ń kún wá. Mo wá pè yín lẹ́ni o. Ó dolúbàṣírí, ó dolúbàṣírí, ó dolúbàṣírí. Àwọ̀ ní ń bàṣírí egun, egun ní ń bàṣírí ẹran, ẹran ní ń bàṣírí ẹ̀dọ̀. Ẹ̀kẹ́ ẹ wá bo àṣírí tèmi lẹ́ni o. Ẹ bàṣírí mi sówó, ẹ bàṣírí mi sọ́mọ, nítorí pé ẹjọ́ fowó ńlá wá mi wá, kán fowó lọ̀ mí, kán fowó lọ̀ mí. Ṣé ẹ mọ̀ pé ẹran ọ̀sìn tí yín mo ti gbé wá fún yín kí ẹ bá ti yín kẹ́ gbére tèmi wá fún mi o. Kágbé má gbére lọ sílé olókùn mọ́, kálukú má gbére lọ sílé ọlọ́ṣà mọ́ o. Ẹ má gbére tèmi wá fún mi báyìí. Ó ti rí bẹ́ẹ̀ o, ó jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe mo dúpẹ́. Tètè má fa mi. Ohun tẹ́nìyàn bá gbìn Bùkún mi. Pẹ̀lẹ́ máa dé báwo ni ṣàlàfíà ni? Ṣàlàfíà ni? Ọ̀gá, ọkọ ẹ̀ ń kọ́. Ọkọ báwo ma? Uncle Fẹ́mi ni mò ń sọ. Uncle Fẹ́mi. How many times mo ti sọ fún yín pé Uncle Fẹ́mi ò ṣe ọkọ mi? Aláàánú mi nìkan náà kàn jẹ́ wọ́n lè ti travel padà láti last one. Àbájọ tàfíré wù ẹ lọ́sàn-án. Àárọ̀ ṣọ́ọ̀bù tó gbà fún mi kan tó travel. Ẹ mọ̀ ọmọ jà láti sáré káàkiri torí ṣọ́ọ̀bù yẹn ni mà. Mo fẹ́ ṣe one or two things bẹ́ẹ̀ ni mà. Uncle Fẹ́mi gba ṣọ́ọ̀bù fún ẹ. Ó dẹ̀ ní kò sí kankan láàrin. Sista, mo ti sọ fún yín, ṣé fẹ́ kí n máa repeat ara mi every time ni? Kò sí kankan láàrin àti Uncle Fẹ́mi àtọ́. In fact, mọ́tò tí mo gbé dé bí àwọn náà rà fún mi. Èyí tó tún wá surprise mi jù tó yẹ pé ó beat imagination mi. Guess what? Uncle Fẹ́mi fún mi ní 5 million kí n fi ṣe any kind of business tó bá wù mí. Ìyẹn Uncle Fẹ́mi yẹn náà. Ìgbà tó Uncle Fẹ́mi ń lọ, wọ́n tún wá fún mi ní kí ilé wọn kí n máa gbé bẹ́ẹ̀ nítorí àwọn family àwọn abroad náà ń gbé àwọn ọ̀dẹ̀ òfin gbé àwọn máa padà wọn mọ́. Ṣé Fẹ́mi tó máa ń wò bí ẹni tí ò lè jẹ kọ̀kọ̀ tán yẹn òun ló ṣe àdúrò nǹkan tó tó ìfún ẹ. Bẹ́ẹ̀ ni màá.
Bùkún mi mo ti sọ fún ẹ pé wọ gan o ti máa ń slow jù. O ò smart rárá. Ọkùnrin kan ṣe adúrú nǹkan tó tó ìfún ẹ. O kò jẹ́ ń wo lásán o ní kò sí nǹkan kan láàrin mi. Nǹkan tó jẹ́ pé tó bá yẹ pé ó ń gbé sọ́hun ni ìwọ máa gbé sún wọn ni ó máa gbé sún wọn ni. Tí o bá ti fẹ́ go out pẹ̀lú ẹ̀ wá make sure pé o go out pẹ̀lú ẹ̀ dandan. Irú èèyàn tó bá ṣe adúrú nǹkan tó tó ìfún yàn èèyàn kì í lose ẹ o. Anyway sister ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ó ní nǹkan tó gbé mi wá síbí báyìí gangan lẹ́nu. Ẹ jọ máa mo wá ní fún ọ̀rọ̀ kan ní máa mi ìlẹ̀ mọ́ bí mo ṣe máa ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ náà máa. Bùkún mi èmi àti kúrò lálejò ara wa sọ nǹkan tó bá fẹ́ sọ fún mi náà. Ẹ jọ máa mo fẹ́ kí èmi àti ẹjọ́ máa ṣe business ni màmá mi fẹ́ kẹ́ ṣe business tá ìṣẹ̀lẹ̀ mọ́ mi. Irú business wo nìyẹn? Mo ń wò pé bóyá èmi àti yín a lè lọ síbi àbí Dubai àbí ká lọ síbi UK ká lọ máa ra aṣọ jewelry bàtà ká máa ta Nàìjíríà máa. Ọ̀rọ̀ ńlá ló sọ yìí o. Ọ̀rọ̀ ńlá ló sọ o. But ó mọ nǹkan tó máa ṣe fún mi. Èmi àti àjọ dé ọ̀dọ̀ pásítọ̀ mi. Wọ́n lè bá wa gbàdúrà sí. Wọ́n lè bá wa wò bóyá ọ̀nà tó dáa ni. Okay ma. Ṣé gan. Ọlọ́run ṣe. Dìde fún mi dìde ìwọ ló ṣe jù dìde. Mo jọ sáré excuse me fẹ́ ṣe nǹkan. Okay ma. Mo drink ẹ. Ṣé a máa lọ báyìí ni? Ní pẹ̀lú. Okay ma ẹ ṣe wá. All right. Ohun tẹ́nìyàn bá gbìn máa ká. Torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣèkà ẹ máa rántí pé ìgbà òrò kì í fọ́. Ó lè jó níjọ́la tàbí kó pẹ́ kó mi òun yòówù kàgbáyé ṣe a máa jèrè rẹ̀ o. Ẹ̀rù bàbá ẹ̀wù ọmọ olórí burúkú tí mo sọ fún yín pé mo ṣe lórí tí ò sọjọ́ yìí ó ti wà lọ́dọ̀ mi báyìí mo lè ti lóru kárí mo ti lò ó fún àkọ́kọ́ sí kọ̀ọ̀kan tó ṣe ìdí tí mo ṣe pè mí nìyẹn ká lè mọ nǹkan níta máa ṣe fún ó wà lọ́dọ̀ yìí kí máa gbogbo ọ̀dà ẹ̀rù ti kàn lára kan sí. Abẹ́ ògbórúkọ Ọlọ́run ọba ni àdákẹ́dájọ́. Bẹ́ẹ̀ bá ń ṣe bí bẹ́ẹ̀ bá ń ṣe ká èso lẹ̀ ń gbìn. Tọ́ ẹ̀yin tó láyé mo dúpẹ́ o ẹ̀yin tó nílẹ̀ mọ̀ ṣe. Ẹ ṣeun o ẹ̀yin ìyá mi òṣòròǹgà ó ti kàrẹ́ rọjò ìdìbò mẹ́kùn ṣùgbọ́n gbadé ọmọ àtó ó ṣe mí ní gbógun ọmọ gómìnà ají kágboro arìn kágboro ojú kùtù fomi ìgboro bọ́jú ẹ ṣe mo dúpẹ́ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àbọ̀kọ́yẹrí alápòkà olólo ohun gbẹ̀dúdà ṣẹ́dẹ̀ pẹ̀lú tí gbé ní mi bí kalokalo mo dúpẹ́ o Lágòkè dúpẹ́ lọ́wọ́ orí rẹ dúpẹ́ lọ́wọ́ orí rẹ ọ̀ya mú ọwọ́ rẹ ni làbí dùn ká rẹ ní í ṣe mú. Iṣẹ́ ti ṣe. Àbọ̀rùbọ̀ yẹ o. Àbọ̀rùbọ̀ ṣíṣe o. Alábí èmi nù fámẹ́lì ṣàánú mi dákun gbà mí o gbà mí dákun o ṣàánú mi o. Ọmọ mi ni àtàlẹ́ àná ló ti jáde ilé wíwọ̀ tí ó wọlé láàárọ̀ yìí ẹ̀jẹ̀ ní ń pọ̀ lẹ́nu gbogbo àwọn èèyàn bá ń pé kí n máa gbé lọ síbítù máa fojú wò pé eléyìí sọ̀rọ̀ síbítù o ni mo fi ń gbé bọ̀ nbí dákun ṣàánú mi dákun gbà mí. Bọ̀dá mi. Gòkè ni. Ṣe ráyè mi lóde báyìí bí o ṣe sọ́sọ́tọ́ mi báyìí bí ẹni tí mò ń torí rẹ̀ kú lọ rẹ̀ o ọ̀dájú èèyàn ní orin ìṣèyàn rẹ̀ látìgbà tí a ti bí ọmọ yìí tí ẹ ti lóyún rẹ̀ tó ti sájáde ńlé kò fi ojú kan gbà bí ọmọ yìí o níyà ẹ̀ ṣe bí tán níyà ẹ̀ ti kú àtìgbà náà àfojú kan Lágòkè ìwàhálà rẹ̀ mú ikú rẹ̀ mú kú lọ wàhálà ọmọ rẹ̀ rèé o. Ọmọ mi rèé. Ọmọ rẹ̀ rèé. Kí ló wá ṣe bọ̀dá mi? ń pẹ̀jẹ̀ lẹ́nu láàárọ̀ ẹni wọ̀n mọ́ tó ṣe o. Ayé mi lóde báyìí bí. Ẹjọ́ bọ̀dá mi kí lorúkọ ẹ̀? Táwọn wò ni. Táwọn wò rè. Táwọn wò ni nígbà tó kúkú tó ìgbà sọ ló kọ tó ti sọ gbó. Bàbá rẹ̀ balẹ̀ kò sí tí ó ṣe. Mi ì lè farabalẹ̀ bàbá lẹ́rẹ̀ ti rún.
pẹ́rẹ́ ti rún ọmọ táṣẹ ló fún iṣẹ́ tán. eléyìí ọmọ mi ni. ajé bàbá bàbá wàhálà ti wà. kò gbọdọ̀ sí wàhálà kò yẹ kó sí wàhálà bàbá. ọlágòkè wàhálà wa. eléyìí ti di kòròfo. ẹ dákun ẹ má jò di kòròfo ẹ ṣàánú. mi ò kọ iye kí iye tó bá lè ná mi ẹ bá mi ra èmi ọmọ yìí ẹ jẹ́ kó wà láyé kémi náà gbà pé mo ti ẹ̀ náyọ kan lẹ̀ ìjọ nítorí ọlọ́run iye kí iye mi ò kọ̀ láti ná gbogbo owó mi lé lórí. bí bára kó o ti sọdá ó Alábí má dá lóhùn bàbá rẹ̀ ni òun náà ló sì lò ó ti fi ṣètò ajé. mo dáràn. bàbá ọmọ ló lọmọ. mo dáràn. bàbá ìbára kó o ti dọ́dọ̀ àwọn tí wọ́n ní ó ti fi pètò ajé. ẹ ká sọ bàbá. Mamadi. ẹ tún mọ Mamadi mi. ọ̀sán bí ní ṣiṣẹ́ mo mọ̀ mọ́nẹ̀ka yìí. olórí burúkú tó gbọ́ ọmọ fún mi ní lẹ́tí mi ò mọ̀ pé mi mo ná ọmọ. olórí burúkú tó gbọ́ ọmọ mi fún mi rèé mi ò mọ̀ pé ọmọ mi ló gbé fún mi òun ni. òun ni. kí ló ń ṣẹlẹ̀. Mamadi mo sì pọ́n lẹ́yìn o tó fi ń gé mi jẹ ọmọ àbúrò mi ló tó gbé fún wọn pé kọ́ lọ lò. gbogbo yín ṣàṣọ pé Mamadi sọ pé Mamadi pariwo Mamadi pariwo Mamadi ṣé ẹbí mi wá ni ẹ̀yin kọ́ lẹ mú mi wá sọ́dọ̀ babaláwo ni àbọ̀rùkà tó fún mi òun kọ́ ni mo wọ̀ mo dẹ̀ ṣe fi bọ́ tá à ń wò lọ́wọ́ àbí ìgbà tí mo fi bọ́ lọ́wọ́ mo rí pé ajé ṣe yọ lórí ẹ̀ owó ló dé nìyẹn wá pariwo Mamadi ní sẹ́ pariwo Mamadi. dadi èwo. èmi ni ìbùkún mi. stepfather mi tí mo sọ story wọn fún yín ẹ. ṣẹ̀rí ilé ayé bàbá ẹ̀wẹ̀ ẹni tó tún pè dáàdì ẹ tún wọ ẹni tí Mamadi tún mú wá ọmọ ìyàwó mi tó ṣaláìsí tí mo sọ fún yín pé ó sá kúrò nílé níjọ́sí òun ló tún mú wá ṣé o fẹ́ gbẹ̀mí lẹ́nu mi ni ṣo fẹ́ gbẹ̀mí mi ni Mamadi. àbọ̀mọ̀ tí ọmọ tó ń mú bọ̀ lélẹ̀ eléyìí ṣẹran rẹ kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́. ní kíni. Mamadi. gbígbọ́ láyìí. ó ní o padà wá ń bímọ ní ọmọ lọ ibo ló tún lọ. ọ̀hún tẹ̀lé kú bí ṣe ń lọ títí ẹ ti wà lára ẹ̀ ọ̀hún á tún fẹ́ tẹ̀lé. ọmọ mi rèé ọmọ mi rèé. irọ́ kò sí tí ń wo bàbá ẹ wo ẹ wo bàbá. táwọn wo kò ṣe wo kankan mọ́ báyìí. nǹkan dé o nǹkan dé o. ó ti kan ẹ̀kún ẹ̀ òun lọ́rùn rẹ̀ ó ti kan ẹ̀kún ọrùn rẹ̀. wọ́n dàbí Alábí ó ti yẹ kó rí náà ló padà. kí mo fọ́ lára yìí o mo mọ̀ sí lára mi o. ní gbọ́. èmi ò rán ilé aṣẹ́wó I run a non-governmental organization ṣùgbọ́n ìjókòó wa yìí I use the forum in contacting the lives of the ladies that have gone astray. mo máa ń fi pé ọkàn àwọn ọmọbìnrin wa tó jẹ́ ọ̀dọ́ bíi tiyín èyí tí ọkàn ẹ̀ ti ṣàkólọ máa pè yín padà wá sílé. ṣé rí àwọn ọmọbìnrin tó wà níbí àrídìmù wọn náà ní àjèrè ọkàn wọn ni ṣùgbọ́n àwọn náà accountant wà nù nurse wà nù doctors wà nù. èyí ló mú mi láti rò ní ọkàn mi wípé ẹni tó bá máa mú ọ̀bọ àṣebí ọ̀bọ òun ló jẹ́ kí n ní kí wọ́n máa wá sí àwọn ilé ijó kákàkiri láti lè pàdé irú ọkàn irú yín láti lè mú yín padà wá sílé torí pé mo rí wípé abáníkà máa wò lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá mi nínú yín ni Ọlọ́run ti ní ètò tó ṣe fún like my ladies you're looking here she works in the bank and she's getting married in the next 2 weeks. ó máa lọ́lé ọkọ ẹ̀ eléyìí ń ṣiṣẹ́ ní general hospital as a nurse eléyìí tẹ̀rí she's my PA she's a graduate now this admin ló ṣe òun kọ́ hairdressing now Mamadi nǹkan tó mọ̀ ọ́ ṣe ló ń ṣe yẹn
ṣùgbọ́n èmi ń ṣe tèmi fún Ọlọ́run kì í ṣe àwọn tí mo ti redeem nìkan rèé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà ti di medical doctors náà ti di lawyer náà ti di accountant èyí tó ń ṣe business ọ̀pọ̀lọpọ̀ míì ló ti lọ sí ilé ọkọ àti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ padà lọ sí ilé àwọn òbí wọn torí pé tá a bá béèrè lọ́wọ́ eléyìí tá a bá pàdé ó lè ní ìgbà tí mọ́mì ń burú tó ń pariwo léwu òun ló jẹ́ kóun jáde nílé ọ̀pọ̀lọpọ̀ míì á sọ wípé ọ̀rẹ́ òun ló ní káwọn lọ sí club nígbà táwọn dẹ̀ lọ wọ́n ní wọ́n máa ń pe ọ̀rọ̀ kan láàrin ẹ̀yin ọmọge wọn ní aristo pé a sọ pé tí bọ̀bọ̀ ìbá gbé wa ó máa fún wa lówó ṣùgbọ́n mo fẹ́ kí ẹ rí nǹkan kan dájú lónìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń gbé yín tó máa láwọn bàbá aláyé àwọn lówó àwọn nígbà Yorùbá máa ń pòwe pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ èèyàn ní Dora Akuyili èèyàn ní Okonjo-Iweala obìnrin ni ṣùgbọ́n wọ́n di nǹkan ńlá èèyàn ní Liberian president obìnrin ni ṣùgbọ́n èmi inú yín ìṣẹ̀dá yẹn ló gbé wálé ayé tí ọkùnrin àjòjì etí àsìkí ẹ̀ ò dáa tó bá ti lè sùn lé yín ó ti kó àsìkí ara yín lọ ni ṣùgbọ́n yìí ò ní mọ̀ ẹ̀ ní pé ẹ̀ enjoy it's not part of enjoyment. Ibi báyìí ò ń ṣe church o at the same time ó dàbí church I cancel people concerning men torí èmi mo ṣe tán graduate ni mi ṣùgbọ́n gbà tó yá ìyá mi ní kí n lọ kọ́ṣẹ́ hairdressing ibi tí mo ti ń lọ ra roller tí ọ̀gá mi rán mi ni mo ti pàdé ọkọ mi tó fẹ́ mi sílé ǹjẹ́ tó bá jẹ́ pé àgọ́ ara mi ti bàjẹ́ ǹjẹ́ ó lè gbé mi sílé bí lágbára Ọlọ́run àgọ́ ara ìkọ̀ọ̀kan nu yóò ní bàjẹ́ èèyàn tó bá ní conscience tó bá mọ nǹkan tí Ọlọ́run ń jẹ́ Ọlọ́run sọ pé àgọ́ ara wa ó ní ibi mímọ́ ni ó ní ká má bàjẹ́ nípa líla ara wa sílẹ̀ fún ọkùnrin láti bá wa lò pọ̀ tá a sì ń gba owó àti bàjẹ́ lágbára Ọlọ́run kẹ ara yín ò ní dí bàjẹ́ torí pé ara Ọlọ́run ni gbogbo yín gbé a gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ láti ara àwọn tí ó bá ń tọ́ wa sọ́nà láti lè mọ ohun tó yẹ kí a ṣe and látòní lọ mo mọ̀ wípé gbogbo ohun tí mò ń sọ fún yín bó ṣe ń gba etí ọ̀tún wọlé kò ní gba òsì jáde lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe jẹ́ student yẹn ẹ máa parí ẹ̀kọ́ yín ní lágbára Ọlọ́run I will be there when you are doing your wedding when you are doing good things I won't be left out. That is my advice to you. You don't have to cry because crying will never change anything. Please, can you people go on your knees and let's pray. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe àánú yìí wà títí láì. Torí pé ṣe, torí pé ṣe, torí pé ṣe àánú yìí dúró. Father, I bless. Àfúrúgbìn lènìyàn, ohun tẹ́nìyàn bá gbìn máa ká. Torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣèkà ẹ máa rántí pé ìgbà òrò kì í fọ́. Ó lè jó níjọ́la tàbí kó pẹ́ kó mi òun yòówù kàgbáyé ṣe a máa jèrè rẹ̀ o. Abẹ́ ògbórúkọ Ọlọ́run ọba ni àdákẹ́dájọ́ bẹ́ẹ̀ bá ń ṣe.